الفاتح. بيجين أوجي يا داي وأوجي ويا جلجل إجابة الهلس بيجين أوجي جل موت جلاله جليلا جلا جليلات جمع تباجت سلوكني عصا تراكني عصا صففت بعد الآتمي ibi táwa yìí kì í ṣe ibi tí wàá sọ kan tí wọn ní wo bẹ̀rẹ̀ rẹ o. سلاسني عصا o lè máa wò wọn bí ẹni pé gbogbo tí ó mí ọ̀dọ̀ wọn ló wà o. وقاكم الله. صففت بعد الآتمي mo láti bẹ̀rẹ̀. yẹ sàlásùn ní aṣọ. سلاسني عصا صففت بعد الآتمي iṣẹ́ bàbá àlàní. على راسها مثل السهام تقومت wọ́n bẹ ṣe fíìmù kádàrá alẹ́ ayé ẹni tó ti ṣe fíìmù tí ayé ti wò tí ní wàá lọ́wọ́ tí وقاكم الله. tó bá dá ṣe fíìmù wáyé ò tí wo fíìmù tí ẹ rí wàhálà tí wàá ṣe ni pé wàá ṣe wàhálà kí wọ́n wò wàá ṣe wàhálà kó dùn. ó sì wọ́n láti jó fi pé ó tún wá ṣe wàhálà kó dùn. ẹnjìníà tó sùn. ọ̀rọ̀ bàbá ńlá wa dákun. wàmí mú tàbí sùn abútarú sọmọdúnlámì wàmí mú tàbí sùn abútarú sọmọdúnlámì. ó máa gbàgbọ́ tó lè rí tọ́mísù tẹ́lẹ̀ yóò di nǹkan mi. wàmí mú tọ́mísù. wàmí mú tọ́mísù abútarú sọmọdúnlámì. tí ìbá ṣe kú gbà mí. وفي وسطها بالجرتين تشركت وأربعة مثل الأنامل صففت تشير إلى الخيرات والرزق جمعت. sori gbogbo tá a wí baba lala nkí o wọn wí kankan lẹ́yìn ni. واو شكيكو ثم واو كوس كامبو بإجاب من السر التوت. bámi Sheikh Latif n tẹ wíìlì mọ̀ n tẹ̀lé o. وآخر مثل الأوائل خاتم هما سيار كانوا وللسر قد هوت. نرد بك الأعداء من كل وجهة وبالاسم ترهم من البعد بالشتت. فأنت رجائي يا إلهي يا إلهي وسيدي ففل اللمي من الجيش رم بجلت. فهذا هو اسم الله. bámi àlébà ó ní fàhádà. هو اسم الله جل
جلاله ìlà حفظكم الله. ní agbára Ọlọ́run níwọ̀n bá aṣẹ́jú mẹ́wàá táwọn fi jọ sọ̀rọ̀ Ìbà. láàrin wa a sọ fún wa pé a lè sọ ní kí ọba làgán wọ́n lè fẹ́ jáde sí wa. واسمعه إن البرية قد سمت. wàá sọ pé bíyà wàyà ayú tẹ̀lé mi báwọn. بياي ويايوي wàyà khayra bàzìhì. ويا خير باسئ. wọ́n ní wàyà màlánàlẹ̀ àrísàkù min judi namat. ويا من لنا الأرزاق من جوده نمت. ẹ̀yin ẹnjìníà ẹ jẹ́ kí n rí ojú àwọn tí wọ́n wà fún mi nẹ́tíwọ̀kì. حفظكم الله. kò sí tó ń pè ní àyè wa kò sí ọ̀rọ̀ إبا. n tó fẹ́ sọ ní òsínlẹ̀. kò sí tí ń jẹ́ pé àyè wà kò sọ́nà. níta ìyẹn bẹ́ẹ̀ sọ ní òsínlẹ̀ bí ẹ bá ti ń para àrò báwọn. ibi àyè wa ọ̀rọ̀ wà. níbi táwọn yìí àyè ń bẹ ọ̀rọ̀ náà sí wa. tí n tó bá gbọ́ bá ti yọ ọ dìde ìwọ́n dédé ń tọ́ gbọ́ tí ó sùn ọkùn sí bí. tó bá ti gbọ́ tẹ́lẹ̀ tó bá ti yí ọ ó lè dìde. o lè máa lọ lé. ṣùgbọ́n ó sú wa ìrọ̀ ibi ìkọ́ ló ti gbọ́ yẹn. ìlú ìkọ́ ló ti gbọ́ yìí o. ẹni tó ṣiṣẹ́ yẹn láti pé ìwọ ni kó o múra láti gbà lágbà pé sọ̀rọ̀. ẹni tó ṣiṣẹ́ yẹn láṣẹ pé. ìwọ ni ẹni tó ṣiṣẹ́ ti ṣe láṣẹ pé. ẹni tó ṣiṣẹ́ ó ti ṣe láṣẹ pé ó ti parí iṣẹ́ rẹ̀. ìwọ ni kó o gbà á lágbà pé. ìwọ ni kó o múra kí wọn náà gbà pé o wọ́n gbà láàbọ̀. àwọn náà ṣàfáàrí sọrí pé kì í ṣe kìtì bàbá là. dáhùn. a ṣe àbọ̀ rí kì í ṣe ti ọba àgbàlá. kì í ṣe kókó sáfà lẹ́yìn níjọ́ tí wọ́n ti kọ́tò bí wọ́n ti ń ṣàfà lẹ́yìn. àfa gan-an ó pọ̀ àfa púpọ̀ ó wà àfa wọ́n pọ̀ ṣùgbọ́n àfa bàbá àlá ní òdekò. àbá bàbá àgbàlá ó ní òdekò. gbogbo ìlú ló ní tó fi ń gbéraga tí ìlà bá fẹ́ gbéraga tẹ́ ẹ̀ bá ti fi orúkọ bàbá àlá gbéraga kò sí nǹkan kan lẹ̀ mọ́. tẹ́ ẹ bá ti fọ́kọ bàbá náà gbéraga kò sí nǹkan kan lẹ̀ mọ́. àdúró wọn gbàgbé ẹ̀ wọ́n ti tí jẹ. wọ́n ti kọjá báwọn. wọ́n ti tí ìdúkọ yẹn. ọmọ bínú pé ó ṣe já wọn ni ọ lè bínú pé kò ní já wọn mọ́. àwọn afọdílẹ̀ àlẹ́ àríjáù ilá àríjàlùwà. ìlà ti tóbi ti pẹ́ wọ́n ti kọ́rùkọ lásìkò ìwé ìrántí lọ́jọ́ tó ti pẹ́ wọ́n á kọ́ fórúkọ àfàsì. àwọn afọdílẹ̀ àlẹ́ àríjáù ilá àríjàlùwà. wọ́n ti ìlà wà nínú ìlú tí Yorùbá mọ̀ pé ìlú ni ṣùgbọ́n kọ́ kí àfa àmọ́là òun ní ọ̀pọ̀. wọ́n pe àfa àmọ́là ní ọ̀pọ̀. káwa ní ẹ lọ máa fa àwa nílà wọn ò kì í kà á kún ṣùgbọ́n níjọ́ tí wọ́n rí alákòóní yìí wọ́n gba ìlàlàfà. níjọ́ tí wọ́n rí alákòóní yìí alákòótá wọ́n gba ìlàlàfà. ó kọ́ ní alákòóṣe kí ni. alákòóní yìí alákòótá. èmi fún wọn ní 2000 lọ́wọ́ mi. akramakumullahu al-karim. ó máa bá àlàwọnú ọ fún 1000 ó pe bàbá àlá ní alákòóní alákòótá. níjọ́ tí wọ́n mọ bàbá àgbà ńlá ní alákòóní yìí alákòótá. Allahu akbar. gbogbo òlu ló ní ntọ́ lè sọ pé ànírú ẹ̀ tá a bá rí lágbájá lè fi wé ṣùgbọ́n ẹjẹ́ àwọn ẹlòmíì ká fi bàbá àlá ní ọ̀pọ̀. ẹ̀jẹ̀ àwọn ẹlòmíì ká fi bàbá àgbà ńlá ní ọ̀pọ̀. wàá má fún dílà lè àràjá. wàá má fún dílà lè àrìjá ilà àrìjá lùwà. wà ilà. wà ilà fàlà. fọdílù ìtúrìbì àlà túrìbì. nígbà tí a wọlé mo rí bí gbogbo ayé
tí ń dìde kí bàbá wa Khalifa àti gbogbo àwa kúnàfà tá ń jẹ́ ẹ̀jẹ̀ lára bàbá. Mo wá wòye pé tó bá jẹ́ pé kọ̀ǹdọ́tọ̀ ló bí yín ṣé gbogbo ayé máa kéde kí yín báyìí. Tó bá jẹ́ kọ̀ǹdọ́tọ̀ ló bí yín ọlátẹ̀rí yìí ṣé rí báyìí. Ẹ fẹ́ lọ tọ̀ gbogbo àdìdì ẹ tó ń bọ̀ gbogbo àdìdì. No, kádàrá wa kan ò farabalẹ̀ débi kádìdì fún yàn. Kádàrá wa kan ò farabalẹ̀ débi ká tún máa dìde. Ṣùgbọ́n tí ń gbé yàn dìde lé ní lára la fi dìde. Allah kódà bójú tún rọ̀ bẹ́ẹ̀ lè tó àtúnṣe yín lọ. Eré pákọ́ ni wọ́n fi bí yín ṣùgbọ́n eré sísá ni wọ́n fi bí yín. Eré pákọ́ ni wọ́n fi bí irú yín. Eré sísá ni wọ́n fi bí yín. Ẹni tó bá wá bí tí o bá ti kí yín kó gbẹ̀lú ẹ̀ sọ́ọ̀ kó má ṣàfàmù. Ẹni tó wá bí tí o bá ti kí yín. Ní sùúrù ìlú ìjìnà táyẹ kọ́ sọ pé ẹ̀ ń sáré bọ̀ bẹ́ẹ̀. Allah. Nílà Ọ̀rọ̀gún. Nílà. Lójú àkọjá kírun tó wà tó máa bèrè pé bẹ́ẹ̀ lọ. Allah. Èyí wà mọ́ gòkè lọ tíhun. Wà á dẹ̀ máa gòkè, wà á dẹ̀ máa rí pé títí dẹ̀ ń dókè mọ́ ẹ lọ́wọ́. Máa mọ bó ṣe wulẹ̀ kó tóbi tó. Bàbá ìdájẹ́ wà nínú yàrá, ó dẹ̀ pé ogba ayé ọlọ́dẹ̀dà lónìí gbàgbà. Allah. Àwọn tó wá lórúkọ Ọlọ́run ju ọlọ́wọ́ àlàyé níjọ́ yẹn Ọlọ́run kò gbọ́ tiwọn ni. Bíájí ni àwùjí. Bíájí ni àwùjí. Yá ìláyí. Yá ìláyí Muhammadi. Ẹ wá fẹ́ pàpà kan sójú àgbè yìí kó a máa sọ pé nínú Asmaul Khamsa tó bá ti sọ mí wọ́n mọ̀ gbà lẹ́nu rẹ̀. Wáyà jàlìjàlùtì bílí ìjàmbáti alhalet. Alákí bàbá àlágàn. Bàbá àlàní tí wọ́n lo láìfù tí gbogbo ayé gbóhùn wọn nígbà tí ò sí social media. Àwọn tó máa wọ kálù àti wọn pọ̀ Ọlọ́run dẹ̀ dá wọn ní gbangba. Bàbá àlàní jálàbí ní l'Amẹ́ríkà nígbà tí ò sí fóònù. Tí gbogbo olúwa proud pa àwọn náà ní báyìí àwọn náà ní báyìí àwọn náà ní báyìí ọmọ láti ìbá ti lè fi bàbá àlá proud kó o nùgbò yóò sọmọ ìlú ìmọ̀nù. Gbọ́ mọ́bìnrin pé kì í ṣe dáàdi wa bàbá yín náà nù. Àìmọye yẹn ní máa ń bímọ tí ò kì í sọmọ ẹ̀ tí ò ní sọmọ inú ọmọ. Àbójúgbà gbé ànábì náà ni. Ọlọ́run tún sọ fún ànábì náà ànábì Ọlọ́run ó ní aṣọ yìí náà wú lẹ́yìn sà mí ní àmàlíkà. Iná wúlé sàmì ní àyíká eléyìí ó kì í ṣe iṣẹ́ gidi o. Ó ní amalun ghayru salih iṣẹ́ yìí eléyìí tó ń wò yìí ò dáa. Tọ́ba ti bèrè pé ṣé dáàdi yìí bí mi lọ́wọ́ rẹ̀ ìwọ náà ń kú kì í ṣe bàbá yẹn. Tọ́ba ti bèrè pé ṣé dáàdi yìí tún ní mí. Ìwọ náà kú kì í ṣe bàbá yẹn. Kì í ṣe bàbá òun. Wọ́n ní ẹ̀kọ́ ìkòkò dúdú inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde wọ́n bú ìkòkò ní. Tọ́ba tó wá ní nínú kòkò funfun lẹ̀kọ́ dúdú náà tó ti jáde wọ́n ti bú ìwọ tó jẹ́ ẹ̀kọ́. Nítorí pé tó bá fi lè mú ìkòkò dúdú tó bá máa produce nǹkan tó bá ti lè produce nǹkan funfun bàbá tó bí ìmọ̀ ní òdà ọmọ nìkan ló wà òkè. Ìtumọ̀ ẹnu. Tọ́ba ní inú kòkò funfun lẹ̀kọ́ dúdú ti jáde bàbá tó bí wọn ní à ń kí àwọn ọmọ òṣè kí ṣùgbọ́n nígbà tá a dé ìlà la rí pé inú kòkò funfun lẹ̀kọ́ funfun ti jáde. Wáyà jàlìjàlùtì bílí ìjàmbáti alhalet. Ìlú táyé tí ń rìn tẹ́tí yan tí gbogbo nǹkan tó ti ń dáhùn fún yìí bàbá àlá ní pírọ́blẹ́mù lórí alákọ̀ọ́kọ́. Ìlú tó di tí wọ́n ń kọ́ sukùl yìí kó tó di sukùl wọ́n ti sún wọn. Wọ́n kàn fa bàbá ò fara mọ́ kí wọ́n sú àwọn ni. Ọmọ yóò sọ̀rọ̀. Bàbá ò fara mọ́ kí wọ́n sú àwọn ni. Nítorí pé ó di sukùl lénìí. Nítorí pé ó di sukùl lónìí ó di léèwé. Nítorí pé wọn ò fara mọ́ kí wọ́n sú àwọn lánàá. Nítorí pé wọn ò fara mọ́ kí wọ́n sú àwọn lánàá ni. Ẹnjìnìá jẹ́ kí máìkì yẹn kó máa ṣiṣẹ́ dáadáa. Ibi ìkànnì wọn ti máa sọ̀rọ̀ tó wá ní máìkì ò dáa. Èébú gbogbo ayé ni kì í ṣe èébú bíi nìkan. Àwọn tí wọn tó wọn pákéjì ẹ̀. Ẹ bá wọ̀tà omi gidi ni.
omi olótú tó rè dàmílẹ̀ òun ọkọ̀ yóò next to water. next to omi gidi ni àpò àdánà omi àlùbáríkà ni ṣùgbọ́n torí pé wọ́n fi ọmọ rí dé tí wọ́n ń tà nínú mọ́ọ̀lù lójú lálùbáríkà omi òkì wà òkè jù wọ́n lọ. Omi òkè ń láǹfààní ju gbogbo wọn lọ. Omi òkè tó ń pèlè omi kan omi dùn ó wà òkè ju gbọ́dọ̀ ó ṣiṣẹ́ jù lọ ṣùgbọ́n torí pé wọ́n tà níbi tí ayé ti mọ́ lọ. Wọ́n tà níbi tí wọ́n ti ń ṣàkólé gan. Wọ́n fún packaging. Wọ́n fún packaging. Ìtọ́ àlẹ́ yìí tóbi tayọ kẹ́ ẹ máa wúran bàbá yẹn tóbi jù. Bàbá yìí láti ṣe bẹ̀rẹ̀ fún ọ. Radiyallahu ta'ala anhu. Kì í máa ṣe wòlíì ní tọ́sí túbọ̀ ló mọ̀ bí yìí. Kì í máa ṣe gbé ẹlẹgbẹ́rún mọ́ máa kúnlẹ̀ fún un. Kì í máa ṣe gbéraga. Ẹ̀yin náà kóra yín jọ ẹ wò ó. Ẹni tí a bá rí pé ń tọ̀ lára ẹ̀ òkúnlẹ̀ tó ti yẹn ẹ má ti dúkúlẹ̀. Ẹ má ti dúkúlẹ̀. Èwo làrọ́jú máa kúnlẹ̀. Ẹ bá àwọn bàbá wa ṣe nù. Àwọn ni wọ́n lè ṣe báwọn. Àsìkò yìí ò faramọ́ ká kúnlẹ̀ fẹ́ tí ò yẹ. Ọmọ yóò ti sọ̀rọ̀. Àsìkò yìí ò faramọ́ ká máa tẹ kọ̀kọ̀ fẹ́ tí ò yẹ. Bàbá àlefa yẹn ni mo kí o. Ibi ìtayà kọ́ máa ṣe kí mo kí àbá alágbájá èyí ní rọ̀rọ̀ sọ. Ọ̀pọ̀lọpọ̀ tó àbí iná ló kúnná ló wúwo kan. Kódà tó bẹ nígbà rò di ẹlòmíì òmò kò mọ́ wọn. Déédéé tó gbé wà nàánà ó gbé pàdé. À ń sọ̀rọ̀ bàbá àlàwọ̀ náà sọ pé ó lájú. Àìdíà tó fẹ́ ní ẹwà kó dájú ẹwà ni. Adìẹ ni kó wá dìfẹ́ǹdì ẹ̀. Ẹ tó fẹ́ fi kílèmù yẹn pé wọn náà tóbi yẹn dáàdì ẹni ká kọ́kọ́ rí. Sáà náà wúlò níjẹ́ tó bàbá àlàwọ̀ sunkún. Bàbá Mọ̀lánà Sẹ́kìdì Hali Ṣíṣe. Ṣíṣe radiyallahu ta'ala anhu. Wọ́n wọ̀lú. Bí wọ́n ti wọ̀lú. Wọ́n ṣàlejò wọn lọ́wọ́. Náà bá dé bàbá làmọ́. Bàbá Sẹ́kìdì ní Sheikh Ibrahim náà bá wá àwọn àbárí wọn láàrin 6 hours náà fúrí bàbá. Wọ́n kú wọn sọnù. Nígbà tí wọ́n padà rí bàbá Allahu Akbar. Allahu Akbar. No, má ṣàdúrà fún ẹ̀ma ẹ̀kọ́ máa gbà ó tó o bá ti sunkún fún wọn tẹ́lẹ̀. Tó o bá ti sunkún fún àwọn ọmọ ẹ̀ tẹ́lẹ̀. Má retí kó máa sórí rẹ̀. O ò fara gbaná fọ́mọ, o ò lè fara gbẹ̀yà fọ́mọ. Ìwọ náà lúwà náà tó máa dẹ́sà pé kọ́mọ tó jogún máa jọgbọ̀n. Kò tó bá jẹ́ pọ́gbọ̀n ló máa jẹ, wàá tún padà jẹ ìgbọ̀n. Tó bá jẹ́ pé ọgbọ̀n ló jẹ, ó tún padà jẹ ìgbọ̀n. Bàbá wa nílà wọ́n wà lórí kẹ̀kẹ́ láyé ọjọ́ òun tó ẹ pé tó bá wà ní iná máa ń tàn. Kẹ̀kẹ́ tó bá ti wà nígbà yẹn òun ni náà wájú ẹ̀ máa ń tàn òun ni wọ́n ń wà tí bàbá Sẹ́kìdì fi rìnrìn fún 6 hours. Wọ́n wá ń bèrè wọn wà á mọ̀ dáhùn torí tó bá ti dáhùn bàbá Sẹ́kìdì ò ní rìn mọ́. Nígbà tó wákàtí mẹ́fà náà wá náà ṣe wá wà kárí à ibo la wà ọ̀nà wọn ń wa kẹ̀kẹ́ kí bàbá Sẹ́kìdì lè mọ ríran ni bàbá Sẹ́kìdì torí kí n lè bá a mọ ríran wọn ni ẹ̀ á jẹ́ pé gbogbo ayé ní òrìkọ̀ náà. Salamu ni alal madina min ulamaina. Salamu ni alal bagina min khulafaina. Bàbá wa ń wa kẹ̀kẹ́ fún wákàtí mẹ́fà. Ìwọ náà bèèrè àwọn tó bí ṣé wọ́n ṣe mẹ́fà ní ọlọ́rin. على الباكين من علمائنا سلام على الباكين من علمائنا ثلاث يسار صبي بعد خاتمي على راسيا مثل السيام تقومت وميم الطميس أبتروا ثم سلمي وفي وسطها بالجارتين تشركت حربات مثل الأنام شففت تشير إلى الخيرات والرزق جمعت mo fẹ́ káwọn àyè máa ojú oko ni o. وهو شقيق ثم وهو مقوس
ṣé o sàkà àbójútó ni ọ̀rọ̀ bàbá àlàtayọ pé ẹja sọ́wọ́n bàkà wá dákẹ́ ó pọ̀ jù. bàbá jù bá ń lọ. ó pọ̀ parí. bàbá tayọ ẹni ọlọ́run tí ò dé kó wọ́n yìí sẹ́ni ọlọ́run ló òkè nìkan. wìláyà ló ní wìláyà ló òkè nìkan ni wọ́n dẹ̀ máa rọ ọ̀rọ̀ wọn jẹ yóò wọ́n jẹ fúlù ẹ̀ jẹ́jẹ́. ṣùgbọ́n wìláyà bá gbà Sheikh Ibrahim alákùnrin yìí. Yallahu ta'ala anhu. ẹ jẹ́ ní sùúrù ó fẹ́ joyè wọn bọ́ọ̀dù ó ti mọ̀ pé èèyàn ò ní túmọ̀ nìyẹn. ọbẹ̀ joyè wọn bọ́ọ̀dù oyè wọn láǹfààní gidi nu. níjọ́ tí wọ́n fẹ́ jẹ́ khalifatul khulafa ní Tijaniya fún gbogbo Ọ̀ṣun àwọn mẹ́rin ni wọ́n mú níjọ́ náà. àwọn tó kù satisfa àwọn míì náà tó ń wọ ẹlẹ́ẹ̀kejì torí dáàlì méjì náà ló jọ wá lójú lẹ́yìn bá dáàlì duwa wà dáàlì ẹlẹ́ẹ̀kejì àwọn kejì àwọn tó kù náà mú kejì ṣùgbọ́n nígbà tí bàbá náà bá Allahu Akbar Allahu Akbar Allahu Akbar eré tí ó pọ̀ ní òjẹ́ kó ní kálukú débi tí ń lọ. eré tó pọ̀ ní òjẹ́ kálukú débi tí ń lọ. mélòó ni tó fẹ́ mú tó àfi pàdé àwọn ẹni Ọlọ́run. mélòó ni tó fẹ́ mú. mélòó ni tó fẹ́ pè tó àfi débi tí wọ́n sọ. tó o bá fẹ́ débi tó o dé rí ẹni tó mọ bẹ̀ ní ọmọ ẹ̀dá ní. tó o bá fẹ́ débi tó o dé rí ẹni tó mọ bẹ̀ ní ó mú ọ lọ́wọ́. kódà tó o bá ń pè bá ọ bá àwọn èèyàn nulẹ̀ tí wọ́n ti fi hùsùlù. sọ gbọ́rọ̀ bó jẹ́ pé orúkọ Ọlọ́run fẹ́ máa pè bó jẹ́ bá ló fẹ́ máa sọ àwọn kan ti hùsùlù ẹ̀ wájú. kódà kó bá jẹ́ jí àwọn kan àti wọn ti ṣe tọ́lọ̀ ti rí tó bá fẹ́ mọ̀ náà sọ lọ wo yìí síbi tí wọ́n ń pè ní asmaul bata tó o bá rí yẹn lọ wo yìí síbi tí wọ́n ń pè ní ṣé ìjàkà sí iṣu bátì nílùú bàbá àti ni. ṣèbí nílé Ọlọ́run làwà yìí ọ̀dọ̀ tí wọ́n ṣe wàhálà orúkọ Ọlọ́run láti wà yìí tó o bá wá tó rí yẹn náà lọ wo yìí síbi tí wọ́n ń pè ní alóhùn bá ń fọ̀lájú. inú ilé la wà yìí tó o bá rí yẹn náà lọ́wọ́ ìsinmi tó ń pè ní àlùlọ́ ìsinmi kan tó ń pè bẹ́ẹ̀ tó o bá mọ̀ bá náà ọmọ ní mọ̀sálà sí Ìmámù Gazali tó o bá mọ̀ bá wọn tó ń pè ní kanzu dúnìyà tó o bá mọ̀ bá wọn ń pè ní kanzu kulli shay'in. wàhálà ṣàkíkù. tó o bá mọ̀ ọgbẹ́ tá à ń sọ látàrọ̀ lọ́wọ́ ìsinmi tó ń pè ní alifati adìrú kubro bí ismi jẹ́díjà lóòtì tó bá mọ̀ tá à ń wí lọ́ra tíra kan tó ń pè ní Shamsil Ma'arif al-Kubra ní Sheikh Ahmad Ali Buni. Fàázà huwa ismullahi. Fàázà huwa ismullahi jalla jalaluhu. Wa asma'uhu indal bariyyati qad samat. Bàbá Jọ́ Sàká mo bá wa kí owó yín o bí mo ti wọ̀ lù yìí ni bàbá ò ti fi mi lọ́rùn rẹ̀ látàrọ̀. Di ó lè ti tí wọ́n kàn nídìí ni pé ṣé fóònù tó mú dání sọmọ ní nẹ́tíwọ̀kì. ọ̀kan lọ fóònù ní ìyọ́ ní nẹ́tíwọ̀kì. gbogbo èèyàn lọ ẹni tí wọ́n sọ pé kò sí ẹnu lásìkò yìí ẹni wọ́n ní òní nẹ́tíwọ̀kì wà káàkiri. bí mo ti wọlé nẹ́tíwọ̀kì ẹ ti dé bàbá ò fi ọrùn yìí lẹ̀ débi pé kéèyàn ráyè sinmi. wọn àdẹ kí n bá òpònú rìn ẹni tí wọ́n bá rí iná lára rẹ̀ ni wọ́n máa ń plọ́ọ̀gì ẹ̀ mọ́. ẹni tí wọ́n bá rí iná lára rẹ̀ ni wọ́n máa ń plọ́ọ̀gì ẹ̀ mọ́. ó wọlú oṣù orí nǹkan kan ìwọ kọ́ ìlú yẹn kọ́ ni ò yanjú ìwọ ló yanjú mọ́ tó bá tẹ̀lé nìkan kan wà nínú àwọn àbábílà. Bákúmúláàbù. sọlá promise ẹ̀ kókò sí àwọn ummuhatul bara. Wàlá ṣára. ibi tí mo ti lọ wọ́n fẹ́ jẹ́ khalifatul khulafa ibẹ̀ yẹn ni wàá ti mọ̀ pé onídìí olùgbọ̀wọ́ kì í ṣe lèkélèké ló tóbi màálù tó kù ló fà. abẹsẹ̀ wẹlẹ́njẹ́. ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lèkélèké lóhùn ẹlẹ́sẹ̀ wọn náà jẹ́ lóhùn o ṣùgbọ́n tó wúwo lòún lọ́mọ́.
tó o bá fẹ́ tóbi ẹni tó tóbi ni kò bá rí o. wọ́n bá sọ kò lè kélékè ọjà gbèsè màálù. tó o bá wá rí i pé bọ́ọ̀ ti fẹ́ lọ láìfẹ́ kò pè é tí má rò dáadáa ibi tí wàá ti mú ni wípé ṣé ẹni tó fẹ́ bá rìn ó wà òkè tí ò bá wà òkè tó o bá tẹ́lẹ̀ lọ́kùnrin fóbìnrin tó sanra. ọ̀gbọ́n báyìí. tó bá máa bímọ fún ẹ ábí tó máa wà mọ̀tàwásì ṣùgbọ́n kí wọ́n gbẹ kí àwọn náà gbẹ táwọn abíkẹ́ máa bímọ sóró báyìí lẹ́ẹ̀mọ́ bí. tó bá sì kúrú tíyàwó náà kúrú bẹ́ẹ̀ bá bímọ ẹ máa retí jù áfù. wá aburú tó máa ṣe ọkùnrin kí wọ́n kún kí àwọn rẹ̀ ó kún bẹ́ẹ̀ bá bímọ pọ̀jù àánú lẹ́bi. pọ̀jù àánú. ìjọ àbá àgbà nílànà òun ni wípé wọ́n ní alátẹ̀rọ̀gọ̀dì tó dá ọkọ̀ dúró lọ lọ́sísìn. Allahu Akbar, ìlú òkè ká wà yìí. ìlú òkè ni wọ́n mọ̀. wọ́n ní àwọ̀lù. sọ bẹ́ẹ̀. àwọ̀lù. sọ pé àwọ̀là. àwọ̀là. sọ pé àwọ̀lì. àwọ̀lì. wọ́n ní ẹni tó kájú ẹ̀. àwọn pèlè tó báàbí afẹ́jẹ̀ kàlífà wò láfa yìí bàbá abèrè sọ ọ̀fẹ́ ọmọ fẹ́ ìwọ náà náà fún. so láfa tó lè kọ̀ntró ara ẹ̀ gbèlè wọ. àti pé nọ́mbà 2 tabaníkà 2 àtọ́lọ́lẹ̀ ṣàfà ni ó tó bá dá wa. ṣàfà ni ó àwọn ọmọdé kúnlé àwọn abèrè àfà ńkọ́. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún. ẹni mo ti sùn. ọmọdé wọn náà wà fún òde sílé òde wílẹ̀ wà ní ilé ẹ̀kọ́ máa nà ọ́. oníkóni bíi olóògùn kiri ilé ẹja mi gbogbo jẹ̀mọ́. à ń sọ̀rọ̀ àfà kì í ṣe tó wílẹ̀ wà ní nìkan. tọ́ba ni ẹ máa fọ àjáde kì í ṣe tó bá wà ní kéma nìkan. tọ́ba ni ẹ máa fọ àjáde kì í ṣe tó lè sọ náwó àti sọ́rífù nìkan. ẹni tó ń pè láàfà ẹni tó lè sọ pé òjò tó fẹ́ràn ìmọ̀ràn wà lè dákẹ́. no ẹni tó máa sọ pé òjò yìí tí wọ́n ní kò ní rọ̀ yìí máa rọ̀ tádà ẹni tó lè sọ fún òrùn tó wà níta pé wọlé afẹ́ṣe kan tá a wọlé. wọ́n ìdí sàdédé pàṣẹ. ìdá ìjẹ́ pé wọ́n máa fi prọ́ọ̀gì láàrin ìgboro ó yá wọlé tó ti sọ́wọ́ mọ̀ gbà lẹ́nu. òjò rọ̀ mọ́lúdì ọ̀wá ní kì í ṣàfàní wọn no ọlọ́run ṣe tẹ̀yìn wọn àbọ́lọ̀ ń dúdú àrè. bẹ́ẹ̀ni. kò ní ìtumọ̀ pé torí kọ́ ṣe mọ́lúdì òjò wa rọ̀ wá ní òjò bá jẹ́ ọlọ́run sọ fún wọn pé òun bẹ́ẹ̀ pẹ̀lú wọn ni. wọ́n ní òye. wọ́n ṣe mọ́lúdì wa ní ìgbà náà wà láì wọn ìtẹ̀ ṣàfà torí òjò tó rọ̀ ó dáa oúnjẹ kan ṣe mọ́lúdì tójú ọrọ̀ gan. ọmọ àfa kú inú ẹ̀ ṣàfà ọmọ ànábì tó kú kọ́ ó wá tí ìjọ olùkọ́ àná níbi. tí ìbàjẹ́ pọ́nà tó jẹ́ ẹ̀dí mọ́ríàmọ̀ ìyá Jésù oníṣìnà ni wọ́n mọ̀ pé àbí kí n kó jẹ́ ẹ̀dí ọlọ́run púrúfù ẹ̀ ní wáyé ìlà orúkọ rẹ̀ ò ní kó bẹ́ẹ̀ bàbá ìlà pé àbá tó ọ̀bẹ ti fẹ́ nù ọ́ níbẹ̀ ni ó ṣe rí àwọn tó kú òpà fún àwọn ara wọn ni wọ́n pè tó ọba ti láfa má expect gbogbo tí àwọn tó kù máa ń rí o ní rí. o lè rí. Number 2 ẹni tí máa ń jèrè àwọn àfa òun lọ tó bá tẹ̀lé wọn pẹ̀lú ọkàn kì í ṣe ọmọ tó bá bí nìkan. tí bá gbọ́dọ̀ yorùbá pé ìwọ tó jẹ́ ṣéèkù tó fọ́ ọmọ ẹni mọ̀kádàmù láàrin wọn tó kù. ẹni kódà àwọn èèyàn sáwọn àlùfáà náà gba mọ̀kádàmù ọ̀nà ọ̀nà gbà yẹn náà wà lọ ń kérò wá ìwọ àtọ́mọ rẹ lẹ̀ yọ yẹn jù. kí ló kàn ẹ́ pẹ̀lú kó tó máa fún wọn mọ̀kádàmù níjọ́ tó o ti bí ló ti wà ní mọ̀kámọ̀ tí wọ́n gángan wà. ọmọ ṣéwù tó lọ ní ṣéwù mi ta ẹ yá wèrè ìwọ ló yá wèrè àbí láti yẹn ní òkájú ẹ̀. o lè lọ kéwù ta gbogbo nǹkan ló lọ ṣe ń ta ṣùgbọ́n ò ní ní ṣéwù ta tó wájọ máa fa tó jọmọ wòlíì ẹ àfa àánà ní ṣéwù tiwa ọwọ́ agbede ìyẹn tó wà lójà ládìí àbọ̀ ní mọ̀kámọ̀ dáàdì yìí àwọn ọmọ wa kẹ sọ́ọ̀ jù báyìí náà lọ wọn kàn wọ́n pé kì í sáà la gbélé gbára wa jáde àti wọn mọ̀ níbi tó níṣẹ́wò mẹ́ta pé àwọn bàbá wa nílà náà níṣẹ́wò wa nílà àti bọ́tà bá dẹ́kun àníṣẹ́wò tó kù àwọn aṣẹ́wò mòrídìí nìyẹn. ẹ wọlé ẹ wọ ẹnu ọgbọ́n ẹni tó lè kọ́ńtró gbogbo wa nígbà tí ò sí láyé mọ́ Ọlọ́run ni o ṣùgbọ́n ó wojú ẹ nìkan. ọ̀yẹ́ kí wọ́n náà fura báwọn. wọ́n pe bàbá àwálù. àwọn pe bàbá àwálù bàbá afẹ́jẹ bàbá 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 ní sọ́wọ́ wọ̀ ọ́nù wọ̀ ẹni mo ti fún wọn mo ti yànda ìwọ náà lọ́bọ̀ sí lọ́wọ́.
ẹni tó láàfáà ló lè pàfáà o tọrọ ọmọ kéwú bá dàrú pàfáà ẹ̀dẹ́ tó dẹ̀ wà láyé tí ìbáyé pàfáà lọ bínú sí àfáà rẹ̀ ò kájú ẹ̀. tọ́lá ọmọ kéwú bá dàrú táàfáà rẹ̀ ti bẹ̀ láyé. tí kì í ṣe pé àwọn náà bínú sí o. tí kì í ṣe pé àwọn náà bínú sí. àfáà yẹn ò kájú ẹ̀. àfáà yẹn ò yẹjú. èwo ni ó wà nínú ọmọ bàbá alákòóní yìí lọ́mọ bíbí èwo ló wà nínú ọmọ bàbá alákòóní yìí lọ́mọ ìtọ̀ àti ọmọ ìtọ̀ nígbà tí bàbá ń bẹ tí ò make sense nígbà tí bàbá tó lọ tí ò make sense. kò sí. ṣèbí nínú nonsense ibẹ̀ ni wọ́n ti yọ náà ti yọ sense níjọ́ tó bá wù wá gidi wọ́n á yọ nọ́ọ̀nù kó bẹ̀ wọ́n á fi sense sí wọ́n á lọ wù wá ó ní sense níjọ́ tó bá ṣì wà wù wọ́n á fi nọ́ọ̀nù yẹn kó padà. ọmọgẹ̀dẹ̀ nù sọ́nù. nínú mistake ibẹ̀ ni wọ́n ti kó nǹkan méjì jáde tó o bá ti ṣì wà wù wọ́n á ní o ṣe mistake ṣùgbọ́n níjọ́ tó bá wù wá tó bá make any sense tó wà òkè wọ́n á fún ẹ nìkan á jẹ́ pé o take. Babala kò ní yìí wọ́n ìwé dada lẹ̀ yìí àmọ́ yìí wọ́n lè kojú báyìí lọ. àbí tó dé pé ìlú yìí náà ti wà ní ẹ̀wé dada. àwọn tó bá ṣe wàhálà sọ́dọ̀ Ọlọ́run báyìí ẹ̀san wọn nìkan kí wọ́n lè bú Ọlọ́run nìkan lọ́mọ. gbogbo kíkí tí mo ń kí yìí mo ń kí dààmú bàbá náà lánàá níjọ́ tí náà ò sí ìlú tí gbogbo gẹ́gẹ́ make sense. tí ò sí náà lù ú. nínú ẹni tí àwọn ọmọ Sheikh Ibrahim ò lè gbàgbé láyé ni bàbá alákùnrin yìí wà. tọ́ba ti rántí wọn wọ́n mọ̀ ọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa àmì èèyàn kan láyé. tí ìbá rí gbogbo kan mo rí bàbá aṣáájú lẹ́tì tọ́ba dé káwọ́ la wọ́n máa ń respect wọn ni kò ń ṣe torí Ọlọ́run torí tí bàbá ṣe ni. tẹ̀síwá gbọ́ kì í ṣe tẹ̀síwá náà kí lára wọn wọ́n kí bí ara wọn torí tó ti ṣe dáadáa fún wọn lánàá. bí tẹ̀síwá ṣe wulẹ̀ kó pọ̀ tó tọ́ba dé káwọ́ la wọn máa gbé ẹ̀mí. kódà kó o gbé tẹ̀síwá mi wọ́n gbé wọn náà mi. àwọn gẹ́gẹ́ fúnra wọn àdánwò ìtòbí wọn wọ̀ àwọn gẹ́gẹ́ wọn wà ókè ara à ń bèlè kí wọn kàn máa gbé jùlọ nìkan bọ̀ lọ́dọ̀ wọn wọn máa méjì wọn máa kàn. àwọn àjòkó. tọ́gbẹ́ kéwù ló fẹ́ kó lọ bá wọn wà ní pírọ́blẹ́mù tó wọ́n mọ̀ kéwù dákú. àwọn tí wọn lọ sukú òyìnbó tí wọ́n gbé òyìnbó wọ́n ti wà á mọ̀ pé wọ́n ní pírọ́blẹ́mù. ṣùgbọ́n wọ́n pọ́n kéde kan lé dédé ntaba ṣe fún wa lánàá wọn kì í gbàgbé dàrú la. ṣé ìdíje mọ̀sùlùmí wà lẹ́yìn ni tí àwọn alákòóní yóò ní wọ aṣọ mi lẹ́yìn aṣọ yẹn kan fún odidi ọ̀sẹ̀ méjì. wọn à ní bá wọn tó ní rọ́mù òrìdí lọ wọn máa gbóúnjẹ lọ fúnra wọn lójoojúmọ́ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ nítorí èdè ní èso torí ara wọn nìkan. ìlà wà nínú rẹ́gísítà fà. ìlàwọ̀ àná rẹ́jísítà tí wọ́n kọ pé tẹ bá débẹ̀ ẹ gba orúkọ kan ó yẹ ká dúpẹ́ adé ọba kínàkóró ẹ̀ ọba agùn ní lọ́hùn yẹn lọ́hùn bàtà adé ọba agùn á ní ẹjọ́ ìlànà lọ́dọ̀ àdìfà. aláì bí wọ́n ti wí nù ó dà ọlọ́kadà lọ sọ fún wa. ọlọ́kadà ó ní lọ́dọ̀ àdìfà ní iṣẹ́ tí wọ́n pè nínú ilé tó dàbẹ̀ ní pé wọ́n lọ́wọ́ ní gbọ́. àwọn tí wọ́n ń fi social media gan sọ̀rọ̀ nísìnyí gbogbo ayé kan ló tẹ́tí sí wọn. àwọn tí wọ́n wà nínú social media tí wọ́n pọ̀ lọ́nu yàrá gbogbo ayé lè gbọ́rọ̀ wọn. olóhùn ti sàkúrẹ́ aláwọ̀ 2000 lónìí. òsàkúrẹ́ aláwọ̀ 2000 torí ẹ̀jẹ̀ ká o kí gbogbo èèyàn mọ́. wọ́n á fi tẹ̀sùbá kórun òkè àdúgbò. ìgbéraga ò jẹ́ wọ́n lọ wá mọ́fìlà tó kùn ní á tóbi láàrin àdúgbò gbami tó bá wà láàrin agbo tán lùlù lọ́wọ́ tó ń fa tẹ̀síbà ó parọ́ ní ọ̀fà kankan. èwo ló rántí wí tó bá ń pe tó jìnnà ọ̀ọ́lẹ́ ọ̀tàgbọ́ bá pọ̀ ọ̀rẹ́rì wí. kódà sọ̀láàtì fàtì tó bá ń sà tí wọ́n bá ń lùlù òní gbọ́ tó ń gbé dada. wọ́n á jọ tó tẹ̀tẹ̀rẹ̀ tó èyí rọ́ yẹn kọ́ o ṣé inú rẹ mọ́. gbogbo tí mo ń ṣe látàárọ̀ tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí
wallahi mo fi yẹn ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. mo kí bàbá àgbà khalifa. Salamun alaikum ya imata dinina. ẹ ṣeun. Imata dinina. tí ó bá kú díẹ̀ fún yín wọn à ní bọ́ ẹ̀yìn nìkan wọ́n bú bàbá. Ya imata dinina. Anglais sẹ́ni gbogbo tẹ́ bá gbọ́ lẹ́nu wàá rí mi o. Imata dinina. bọ́lá ń ṣe ní kí gbogbo yín lọ́jọ́ lórí tó yìí àti nínú yín tí wọ́n nara wọn lójú aago mọ̀lúdì. Imata dinina. wọ́n á ní kí ló dé ní sọ́kọ̀ mọ̀mí náà lè fà ní à bàdé ẹ̀ mọ̀ sunkún mọ́ ẹ̀yìn náà lè fà. Ya imata dinina. yóò sọ àmọ́ ṣe fẹ́ pọ̀ mọ́ kẹ́ èmi ni bàbá mi kẹ́ ẹ̀ bàbá ẹ̀yìn náà ni ẹ jòkó. Ya imata dinina. kò síbi tálọ̀hún kì í gbà yọ o. Allah. ọlọ́pọ̀ ikú yọ ni bí tó bá wù ní máa ń ṣẹ́rí sí o. àbáyé dúpẹ́ tó jẹ́ pé kádàrá ti yín látàlí kìámọ̀ ni wọ́n ti bá yín sẹ̀tì ẹ̀ torí tó àbá sẹ̀tì ẹ̀ ni ọlọ́kadà máa bí yín yẹn ní tẹ̀sí. Ya imata dinina. táyà pé wọ́n bí irú yín nìsín kẹ́yìn náà sì máa kọ̀ pé nìsín kí lẹ́ẹ̀ máa ṣe ní. Ya imata dinina. alùpùpù ẹgbẹ́ gbàgbé ẹ̀ kó jẹ́ pọ̀ kẹ̀lẹ́ ń kọ gbogbo alámọ̀ràn yín sẹ́yìn. Imata dinina. sáà yóò fara mọ́ pé yẹn kọ̀ pé bóni ṣe. Imata dinina. wọ́n kí ọlọ́run nìkan lára yín wọ́n kí jẹ́yìn tó bímọ yín ni. Imata dinina. àtọ̀ tó di dúró yìí ni gbogbo èèyàn kí o ẹ̀yìn nìkan kọ́ ni wọ́n sọ. àbẹ̀rẹ̀ pé àwọn tó dàgbà jù lọ́wọ́ àlùyọ máa kúnlẹ̀ ni bàbá náà kúnlẹ̀ kí. Imata dinina. ayé bàbá àlefa ni wọ́n kílẹ̀. Imata dinina. tó bá pẹ́ yìí lẹ pèsè yìí ni ó kó máa pẹ́ díẹ̀ sí. Imata dinina. ooo àwọn yẹn máa ibi tó bá ti rí táwọn yẹn bá ti rí rẹ̀ ní kọ́kọ́ bèrè pé ṣé wọ́n ti sunkún fún wọn rí. Ya imata dinina. tó bá ti wá gbọ́ pé wọ́n sunkún fún wọn rí ìwọ náà máa rẹ̀ nínú tó bá ti bá rẹ̀ ní ìwọ náà sunkún tó. Ya imata dinina. bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àparí ẹ̀ bàbá àdá ò kéré ọlá wípé ọwọ́ súnmọ́ ojú ni kò jẹ́ kárí ìlànà. Ya imata dinina. àwọn tí wọ́n tó wọ́n ń wọ aṣọ tó jù bẹ́ẹ̀ fún wọn. Imata dinina. gbogbo nǹkan ni wọ́n pe àwọn tí wọ́n àtó bàbá tó bí yín. Imata dinina. ẹ má disrespect ara yín fún ọmọ tí ò bá já mọ́ kankan. Ya imata dinina. bàbá yìí bá kò sí tẹ́lẹ̀ kankan bẹ́ẹ̀ fún yín kò sí. ìntẹ́ ẹ̀ bá ti fẹ̀mí fà ní òní wá. Allah. bíbí tí ó bí yín inú ọ̀kan ni wọ́n ti control wọn. tẹ́ ẹ̀ bá ti fẹ̀mí fà ní òní wá. tẹ́ ẹ̀ bá ti wá fẹ̀mí sí pé bí ìkómọ ni ẹ̀yin kẹ̀ ìkómọ. Ya imata dinina. ìntọ́ fi bí yín ju kòmọ lọ. Imata dinina. tẹ́ ẹ bá ráàyè lọ ní ọ̀ nìyẹn gẹ́rẹ̀ mọ́ ọdún pẹ́ pé bàbá òun lọ́kì. Ya imata dinina. ẹgbẹ̀gbẹ́ ẹ̀yin ìlú wa la wà àríwá ẹ wọ aṣọ tó tóbi bàbá yìí ti wọ aṣọ tó yarí. Ya imata dinina. ọ̀la gbọ́dọ̀ wọn fi kí wọn wọ́n jẹun ebi pa wọ́n jù. Ya imata dinina. bàbá mi ń gbẹ ẹni ọlọ́run ẹni tẹ́bi padà dáadáa jẹ́ bẹ́ẹ̀. Ya imata dinina. bàbá mi ní pẹ́ lágbájá ẹni ọlọ́run ni ẹni tó ní pírọ́blẹ́mù ní jẹ́ bẹ́ẹ̀. ẹni ọlọ́run tí ó sọ fọlọ́run pé ṣe báyìí fún lágbájá tí ó dẹ̀ dàrú tó bá dàbí ìrẹ́ ọlọ́run fún rẹ̀ ọlọ́run níbi tí ìráyè tẹ̀. Allah. ṣé báyìí kí tó látàrọ ìṣẹ́ tí kò lè kó. tí wọ́n ẹ̀kọ́ lọ́hùn gan pẹ̀lú ìṣeré ọmọ ẹni tí ò jábọ̀ kan yóò dẹ̀ kọ́lé epo ọlọ́run mọ̀ wòran ní tàfẹ́ fún un nìyẹn ṣùgbọ́n wọ́n fẹ̀yìn láṣẹ kí lè kó yẹn bàjẹ́. Imata dinina. ẹni tó bá fi di nǹkan mú kí n wá kì í tún wà kan yẹn mọ́. Imata dinina. ojú ìlú ẹ̀yìn ni o. Imata dinina. lẹ́yìn chief imam òlu tí wọ́n mọ̀ kí wọ́n tún gbọ́dọ̀ kí ọba àdìbà. Imata dinina. bàbá àdìbà tó lọ lánàá iná lẹ́jọ́ kò yìí. Imata dinina. gbogbo tá a sọ látàrọ̀ wàhálà tẹ̀sí lánàá là ń tún rán yín létí yìí o. Imata dinina. ẹni tó bá ti wá dààmú lánàá kò tó gbọ́dọ̀ tó fara fọwọ́ rẹ̀ fàdàmú láàárọ̀ ìmáàmù. Imata dinina. bàbá ẹgbẹ̀gbẹ́ ẹ pàkẹ́jì ara yín dáadáa. Imata dinina. ẹ lo fóònù gidi.
أئمة ديننا ẹ̀jẹ̀ tó dáa أئمة ديننا ẹ̀mú tó dáa أئمة ديننا ẹ̀sìn. يا أئمة ديننا سلام على الاثنين بعد محمد 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 abaliba. سلام عليكم يا أئمة ديننا أئمة ديننا أئمة ديننا سلام على الاثنين بعد محمد سلام على الاثنين بعد محمد Sheikh Muhammad Tawfiq Olodo. رحم الله حياته ẹni fẹ́ mọ̀ nira. أئمة ديننا nínú àwọn táwọn Olodo sílẹ̀kùn ọ̀la fún un. أئمة ديننا alákùnrin yìí ti wá. أئمة ديننا kò ní fẹ́ tán bí ọlànà Muhammad. أئمة ديننا kò ní kó díẹ̀ kó tán alábíbí ànábì Muhammad. صلى الله عليه وسلم ìṣègùn púpọ̀ barakallah. آمين bàbá àlìfà mo dúpẹ́ tí ẹ mọ ẹni tó bí. الحمد لله a lọ àìmọye ilé a lọ àìmọye àyè àwọn tí wọ́n tún dàgbà jù ní ọlọ́jọ́ orí wọ́n tún máa ń ṣàlàyé láti wọ̀ fún wọn. الله àìmọye àwọn tí wọ́n jù yín lọ lọ́jọ́ orí ará àtàrí tún ṣàlàyé bàbá wọn fún sí ẹ̀mẹ́ tó bí yín ni. àwọn sọ pé bàbá yìí ṣe báyìí ní túmọ̀ sí àlefa ti kọjá jù àlefa gba ìyàwó yẹn méjì هاي àwọn sọ masalasi wọn ni ẹ forí jì mí ni mo fi mo ṣe náà. ويولوا وان mo bẹ̀rù yín gan pẹ̀lú gbọ́dọ̀ àkọ́kọ́ tí mo kọ́ gbọ́dọ̀ mi gbogbo àyíká àbádé àkúnlẹ̀ ní ṣùgbọ́n sọ̀rọ̀ ẹnu aládàáwò ní gbẹ tó bá sọ̀rọ̀ tó bá nílà káyì bàtà kí wọn tán wọn wá ń ṣàdúrà wọn ni ọlọ́run wọlá bàbá àlàmà bàbá ilé ìgéta rẹ̀ wọ́n bẹ̀ kí sẹ́ǹsì lálífà. ẹlẹ́mi ọ̀sẹ̀ máa wọ́n orúkọ àfa kan nílùú kò ní mọ̀ kí ẹni tó bí òun yẹn jújù gbogbo kan lọ. níjọ́ tó bá ti rán àwọn tó bí ẹ pé wọn jà mọ̀ kankan ìwọ gẹ́gẹ́ ní kádàrá rẹ̀ dà. الله òpònú ni kàlífà tó ẹ̀sẹ̀ ń gbà lẹ́yìn àmọ̀ fún láti ta. àwọn àdè mọ́lẹ̀ tí a bá ti lò táwọn máa ń lẹ̀ tí bàbá ẹ̀ ò lè yà yẹn wèrè. àwọn fi ṣe ń dẹ̀lẹ́fà wọn ni pé lè mọ kí wọn náà. níjọ́ tí wọ́n ròyìn àwọn tó fi wọn fi kí wọ́n ròyìn wọn èwo ló máa kó akọ́ máa wá yẹn fún un ni nítorí ròyìn lánàá ni wọ́n fẹ́ dáre. abájọba tẹ̀síbà yín ẹja ni o tẹ̀síbà tẹ̀ tí gbogbo bíi tó dí báyìí tó lè ṣe mòlídìí ọ̀fà lọ́wọ́. ọkùnrin ọlọ́wọ́ o Sàrùmí kò sí àfa tó yanjú sọ̀rọ̀. kò sí àbá tó yanjú. ọmọ kéwù gidi ló wà. ọmọ kéwù gidi ló wà. ilé tí ń ná ló lè gbọ́ yé. àtù sọ́sàká tí àfa àbá yanjú dáadáa tí ò bá lọ́mọ kéwù gidi gbogbo ntọ́ṣe ní kọ̀rọ̀ ní gbogbo ayé máa gbọ́. gbogbo tó ṣe ń kọ̀rọ̀ ó ní gbogbo ayé ọgbọ̀n. Sheikh Ibrahim ọmọ yẹn dáa tó wọ́n ní sáyìn nínú wọ́n dùn sí i. ẹ gbọ́dọ̀ ní àyìnà mùrídì mi nkọ̀. Mùrídì. nígbà tọ́rọ̀ lẹ́tì. máa ti rí àníṣe ògidì tó ní mùrídì 35 jẹ́ kí o ní pírọ́blẹ́mù kó wá mọ̀ mùrídì gẹ́gẹ́ nù wọ̀. akìlọ̀ fún bàbá wọn ìgbọ́ ni. wọ́n máa sọ pé wà láìsí wọ́n máa sọ fẹ́yìn náà pé ìgbó. gidi yìí pọ̀. Sheikh Ibrahim wọ́n ní àyìnà mùrídì mi nkọ̀. ewu ni mùrídì mi ní gbogbo yín mùrídì ẹni tó máa jẹ́ mùrídì tèmi Sheikh Ibrahim àwọn gbogbo ní kìdìrí ti di àhàmárì. Allah. Wọ́n burúkú bíi tìró pupa. Wọ́n ní bíi mẹ́kúrú pupa. Wọ́n ní ìzàkánà alámọ̀rẹ́ àti wà àmọ́tù àyàtì. Ẹni tó jẹ́ pé tí n bá pè tó bá jẹ́ mòlúdi tèmi gangan tó bá wà lórí ìyàwó ẹ̀ tí wọ́n ń ṣètò ara wọn lọ́wọ́ tó bá gbẹ́ pé mò ń pè yóò jọ ọ́ yóò sì máa bọ̀. Ìwọ tí ẹ gbé délé kó fẹ́ jẹun lásán tí ó ń pè rẹ̀ kó lè tẹ́ fún lẹ́gbẹ̀ẹ́.
má gbọ́ ó wá mójútó bí yóò yọ ọ́. àwọn àbá. àbùkọ́ gómìnláhù wọ́n ti yẹ ní òye bàbá. ẹ má bínú ṣe má rí i. àbùkọ́ gómìnláhù. dédé nǹkan ṣe fífi náà rẹ rí o. Allahu Akbar. ẹ lè gbogbo máa dáhùn. àtọ́lé bàbá. bàbá àwọn tí wọ́n tẹ̀lé àwọn bàbá lánàá ẹni tí wọ́n máa ń kí púpọ̀ níwọ̀n. ẹni tí wọ́n ń kí ni wọ́n o. gbàgbé pé bàbá lágbájá sọ pé lágbájá ò tẹ̀lé bàbá tọkàntọkàn kò sí kọ́tọ́kọ́ pẹ̀lú yẹn bàbá yẹn ló mọ ọba jíjọ tẹ̀léra wọn àwọn aláìkí. sítórì ni kò kàn wá. yàtọ̀ tí ìlú wà nílẹ̀ ni bàbá tí ó mọ̀ yín pé wọ́n ṣe tí ò dá pẹ̀lú wọn tó dẹ̀ fara mọ́ wọn títí tó bèèrè àjẹgbà yẹn náà wọ́n wà òkè bá tá a ṣe jọ lóòótọ́ nìyẹn. àti ẹ̀gbọ́n kankan. gbọ́ mi o tó bá ti nídìí èèyàn gidi wọ́n ti kú tán. tó bá nídìí èèyàn gidi ọ̀pọ̀lẹ̀ wọn lálẹ́ kíámà. torí pé déédéé ní tó fọkàn sí kúwà rí òní lára èèyàn ọlọ́ọ̀nì kan ló máa ṣe fún ẹ. tó bá tó fọkàn sí pé àbúrò mi náà ó máa kúnlẹ̀ tó àbá kúnlẹ̀ yẹn má bínú òwú láyà fún ẹbí yín ló kù wọn. àwọn àbúrò mi náà gbúdọ̀ máa kúnlẹ̀ kí mi. gbọ́gbọ́gbọ́ kò sí tán pé bàmí àlífà gbogbo yín àlífà ẹni tá a bá ti rẹ́nì kọ̀ọ̀kan àlífà náà pè. ṣọ́ọ̀bù láti ìbọn ìwà yìí bàbá àlífà ni wọ́n lé kó tó dára lójú tí ò dàrú. nígbà tá a dé nílà ń pọ̀ ní ṣọ́ọ̀bù láti àlífà làwọn wọ́n sì. nítorí pé ẹ̀jẹ̀ tó bí wọn ò sọ fún wa yín pé kájú gángan dànù. ẹ̀yin lẹ́kàn lọ́fíìsì ni. ọ́fíìsì ojú kan. ẹ̀yin lẹ́ lọ́fíìsì ẹ̀yin lẹ́ gbọ́dọ̀ mọ́ gbẹ̀rù ẹ jẹ́ gbèsè ẹ̀kan ni ẹ̀yin lẹ́ gbọ́dọ̀ gbadé àti gbogbo ọ̀tún gbàmẹ́ tẹ́ ẹ bá gbára ẹ̀sìn báàgì mẹ́ta ẹ̀ kú kan. gbọ́dọ̀ rí tíya. táwọn bá dẹ̀ gba tèkó táwọn bá gbẹ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé ẹ̀ mọ bó ṣe ń lọ. ibi tó kó òdì yín sínú. yá àyímọ̀ tàdí nínú. àti wọ́n tó ní àkàyè tó bá kíláàdì ẹ̀ tètè kú torí pé bẹ́ẹ̀ máa gbadé ọ̀gbà tó fi kú ni. yá àyímọ̀ tàdí nínú. mo kí bá mi àgbà. al-imam al-akbar. akramakumullah. min dammi Sheikh Ibrahim alakuni. yá àyímọ̀ tàdí nínú. òun wo ni o tó wo ni àbí òwe o tọ́lọ̀ bá kẹ́ ẹ tó lójú kódà tọ́lọ̀ bá tó fọ lójú inú náà lágbẹ́jì tá náà ló yẹ kó máa kó dídí yẹn lórí. yá àyímọ̀ tàdí nínú. Mami àgbà imam ọlọ́jẹ́ mi yóò gùn fún wa. àmínú. Kíkì yín jù báyìí lọ. Ọlá bí tí a wà ilé wa ni a sì gbọ́dọ̀ má kì í gbogbo tó yẹ. Torí dédé tí mo fẹ́ sọ mi ti débi àá. ọ̀rìnlẹ́ra. Àsìkò lóde ti lọ yìí. Kí máa kẹ́ àgbàlagbà kò ní tẹ́mi lọ́nà ọlọ́jẹ́ mi yóò gùn. ànàgó sí jì. Mo kí ẹ̀yin ní o, ẹ̀yin máa mọ̀ ní o. ẹ̀yin máa ní balẹ̀ wa. Fadilatu Sheikh Alhaji Abdul Latif Ibrahim alakuni. yá àyímọ̀ tàdí nínú. Gbogbo ẹ̀yin afọ àtẹ̀kùn iṣẹ́ àìsàn. Wọ́n padà fi ń ṣàtún. yá àyímọ̀ tàdí nínú. wọ́n fi yín sàsún. Wà á mójútó wádàkọ́ náà. hayi. Wà á àrọ́kọ̀. hayi. Èyí máa ṣe wìwìwì ni kò ní ṣe ní. Tọ́ ọba ti ní tẹ̀sùbá tó dẹ̀ pé ẹ láàfà tọ́ ọba ń rówó jẹun mọ́ sunkún tọ́ ọba yìí kú ọmọ rẹ̀ ó sunkún. dara sẹ́ni iṣẹ́ mẹ́kù. Ọmọ ẹ̀ máa gbọ́dọ̀ kọ́ mẹkáníìkì o. Tẹ̀sùbá òun ló lè ṣe gbogbo ẹ̀. ó ní kò burú nu kọ́ máa bá a níṣẹ́ lọ́wọ́. Òótọ́ ni ó yẹ kó níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n kò yẹ pé kó mọ̀ mọ̀ pa ni pé àlefà ló ṣe àlè mẹkáníìkì. ìbára lè fà lẹ́ni bí tó ti ṣe lébọ̀. Àwọn ọmọ Sheikh Ibrahim dáhùn lọ kùnú tó ti ṣe lébọ̀. Bàbá Sheikh Ibrahim ẹ̀mí yóò kún fún wa. yá àyímọ̀ tàdí nínú. Bàbá Sheikh Ibrahim ló jẹ́ ká mọ títóbi tó bí àwọn sílé. Allah. Tó o bá ti kún fún àwọn tó bí ẹ ìwọ ló dá àwọn yẹn kọ́. yá àyímọ̀ tàdí nínú. Wà á ní àfẹ́jẹ́ káyé máa pa ní ọ̀ níní. arara. Tí wàá ní fóònù rí pé jáde. olú láìfún o sì ń gbé súnmọ́ fún kiri. Àwọn ọ̀rọ̀ láìpẹ́ òjì sápò kó wá mú tọ́nọ́sọ̀bẹ̀ dání. Kò wá òkè ní tó bá wà òkè wá gbé jáde àgàgà pọ́ tó wá lórúkọ mẹ́ta. hayi. ibi kámẹ́rà ló pọ̀ sí gbogbo ayé. Àwọn àjọ kan mọ̀ 850,000 naira wá wà lówó kékeré òjò àpò. Mali. Bàbá Sheikh Latif. yá àyímọ̀
tadinina. Intaari ni o. Òun lè jẹ́ ká mọ̀ ìpè gbogbo àwọn tí bàbá bí. Ńláńlá ni gbogbo. Ọwọ́ kálúwà kan ó ti lé bí abí 18 years sẹ́yìn. Fi ismillahi albatatiya. Èyí tá máa ń pè ní kayfa sajamaka asimalimọ̀nà. Àyè bẹ́ẹ̀ kọ́ ni bàbá. Wọ́n wọ̀ láìmọye ọdún nígbà tí wọ́n jáde iṣẹ́ ijó náà lòjó bẹ̀rẹ̀. Allah. Bàbá olódò wà bẹ́ẹ̀ Fadilatu Sheikh Alhaji Abdullah Salah Din Al-Bahr Ibn al-Bahr Sa'ib al-Bahr. Bàbá àgbà olódò. Radiyallahu ta'ala anhu. Èmi ò sí bẹ́ẹ̀ o, bàbá ló sọ o. Bàbá ò sí ìròrí lára ẹni tó bá bí a ó kéré àbó tóbi jù wọ́n lọ ká máa lè sọ síta. Wọ́n wá ní àgbàrá wọn yíbọ̀ bàbá ṣẹ̀ṣẹ̀ jáde iṣẹ́. Ìyẹn ṣàbdà tí wọ́n lágbára ń bọ̀ òjò rọ̀ ó ti pọ̀ àgbàrá wa ń bọ̀ níjọ́ tí wọ́n jáde iṣẹ́ náà bí wọ́n ṣe jáde àgbàrá wa ń yíbọ̀ nígbà tó déwájú wọn gbọ́ ihun tó nira ní ihun tó bá fi lè sọ pé wòlíì Ọlọ́run ò ṣe kàrámọ̀ ajá pé bí Mọ́ríàmù ìyá Jésù náà ṣe bímọ ó gbàgbọ́nù torí kò lóyún tó wú àbóyè jáde àgbàrá yẹn lè gbé ọdún ṣe láti ní dúró àgbàrá yẹn yí kò lójú kan náà lè kára àgbàrá ọwọ́ àjí for 1 hour wọ́n yàn náà rẹ̀ máa lọ ẹni tó di omi mú kí ni ò lè di wọnú kára yẹn. Yá àyímọ̀ tadinina. tó wá fi lè mú àwọn ṣe báwọn bàbá yẹn tó bí wọn yẹn báwo ni wọ́n máa ṣe. Yá àyímọ̀ tadinina. àwọn tí wọ́n ju wọn lọ báwo ni wọ́n tó ṣe rí. Yá àyímọ̀ tadinina. èèyàn ń sọ pé ayàlẹ̀ sọ̀rọ̀ àti oníkò mọ́ tí ó ṣe wọ́n pè é èèyàn wá mọ́ṣáláṣí oníkò nírun ṣé kó gbé àgbésọ̀ fún mi. Kò ṣáà dùn sí kọ̀ńdọ́tọ̀. Gbogbo àfa ẹja mú wá sí gbogbo tíra tẹ́lẹ̀ òṣìṣẹ́ yìí ló máa ń ṣiṣẹ́ o kì í tètè dáhùn ni o. tó o bá ti jẹ́ kọ́ mọ̀ ẹ́ pẹ̀lú omi. ulama uzamani haza. ulama uzamani haza la budda min lebulebu wa shirbu kamsa. Yá àyímọ̀ tadinina. àwọn ọmọ yàrá mọ̀ pé tí dádì ò bá tí ì rí kíní ìmọ̀ ní sùn ó yẹ tiẹ̀ ti bàjẹ́ gangan nìyẹn o. Orí rádìò tiẹ̀ pé mọ́. ismullahi azam orúkọ Ọlọ́run kò sí ní tẹ̀lé fún wé ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ebi ò kọ́kọ́ wá tó o bá ti dúró o ti dúró nìyẹn. Yá àyímọ̀ tadinina. kó tó di ilé táwọn bá àlefa kọ́ lẹ́nìí wọ́n ti jìyà jù lánàá. àwọn tí wọ́n mọ̀ ọ́ lánàá ọlá yẹ pé wọ́n yí ráṣìírí àfáà ni ò jẹ́ ká mọ̀ pé wọ́n yí jẹun sùn gbà mí. àwọn bàbá wa àlífà máa gbogbo àbá wa níkàlẹ̀ àwọn ni wọ́n lè sọ déédéé tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n kéré tí ìbá yẹn pé skul tí wọ́n lọ àwọn skul ọ̀fẹ́ nígbà náà wọ́n lè má sanwó skul wọn kò sówó àwọn tó máa jìyà tó máa tí ìbá yẹn pé kí ẹ máa fi kànkú jẹun tó wà ní owó wà òkè àyẹ̀ fi àpanu ẹ̀rẹ̀ ń kí wọn èní ló dùn àná yẹn bàjẹ́ tó o bá jẹ́ ẹni tó ń pọ̀ lọ́hùn kò ní tètè dé o ṣùgbọ́n tó bá dé níjọ́ tó o bá ń pọ̀ lọ́hùn Ọlọ́hun wọ̀nyí o yóò máa wọ̀ ọ̀ràn níjọ́ tó o bá pè ọ́ padà gbogbo ayé ni o máa pè ọ́. ìlànà tóbi tán yìí níjọ́ tí wọ́n ń porúkọ Ọlọ́run sí kò sẹ́ tó mọ̀. gbogbo àwọn afa ẹja wúra wa wò ṣé mo ní bí wàá bèrè orúkọ Ọlọ́run lọ́wọ́ yìí mọ̀ sẹ́yìn náà ti ẹ̀ mọ̀ dáadáa sí níbo. ibi tá a bá kí ní ilé yóò ti ní agbára o oṣù tó gbóná oníṣẹ́ kan yẹn máa ya wèrè o. bàbá ńlá òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni òun ló jẹ́ kí wọ́n kù lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ àfa mi kánsà àfa ó ti jọra wọn. appendix lẹ́ẹ̀mẹ́ta àfa àwọn ayọ̀ àwọn tọ́tọ̀ àní àfa àtẹ̀bá tó padà ní làámọ́ o àwọn ń kó nǹkan dúdú jáde. inú àfa. ibo lè forúkọ lọ sí níbo lè fi gbọ́ àzẹ́ ìzọ̀sí làhálẹ́ làṣí kàhákẹ́ kíṣì Allahu Akbar níbo lè fi aha uhu sisi mama uhu sasi ahala láì kéèkì ahakakai Allahu Akbar bọ́lá fi sí. ẹ wá sọ àwọn afáwọn òfòàní ti jẹ òun náà nù ihò pẹ́ tán náà ń sàtó fi jẹ ni. ó sàkàlọ́jọ́ méjì oní jẹ́ ẹ ò sọ́wọ́ sùn àsìkò yìí tó bá yẹ pé ní tó fásitì ló ń wá ìwọ náà fásitì kú o.
gbogbo àwọn tó tóòsì obìnrin lánàá wọn lọ iPhone wọ́n dẹ̀ wà òkè obìnrin tó fẹ́ tóòsì lẹ́ni tó ní tó wà iPhone má wulẹ̀ fẹ́ níjọ́ tí ó bá bàjẹ́ fún yóò sọ̀rọ̀. tó wá sí yá. mo kí àwọn bá mi ní kálẹ̀ ọlọ́jẹ́ mi yóò kún fún wa. àmín. bá mi àgbà lẹ́gbẹ̀ẹ́ àbá mi Sheikh Latif ọlọ́jẹ́ pẹ́ fún wa. àmín. mo kí fọdúnlọ́dún Sheikh Muhammad Zakariya ọlọ́run bòye láṣìírí. àmín. orúkọ tá a máa ń pè wọn nù tẹ́bá ti sálámà sí abazaka ọlọ́run bòye láṣìírí. lára àwọn ọmọ pa ọmọ ni àwọn ju ọmọ lọ ọmọ ni tí àdúrà bá làbá gbà tí mo yóò bá yọ bẹ́ẹ̀ wọ́n ó tún máa wò pé sódẹ̀ gbà dáadáa torí pé nínú èrè tọmọ ọmọ máa ń jẹ òun lẹ́yìn náà wà tí gbogbo kẹ́dẹ̀ mi à ń sọ̀rọ̀ ní ìlú àgbàgbé Ìbàdàn bíi ọdún mẹ́fà sẹ́yìn wọ́n ní ṣé ilé yìí máa tóbi mẹ́rin wọ́n ní ṣé mo fẹ́ ta àwọn olóṣì padà ó ti lé mẹ́jọ wọ́n ní ṣé ní ṣe afáyín náà nìyí láì gòkàdà mọ́. láì gba márùá. àdèmọ̀ ẹgbẹ́ ìdájọ́ àdèdè kí ó tún wọ́n ti sàn náà tí ìrùwọ́ sanwó lé. mi ṣe ń dájọ́ dì sí. kò sí tó fa àwọn ẹ̀sán lóàjù wọn lọ bíbí ẹ̀jẹ̀ tó wà lára yín gẹ́gẹ́ òun ló jẹ́ kí ti yàtọ̀ sọ́ọ̀ tó kù. yíyá àyínbá tàdé nínú. tó bá rí ọmọ àfáà tó bá fast tí wọn ò tètè fast má bínú wọ́n ti sunkún fún wọn dáadáa ni wọ́n ti ṣe àdúrà kó tó rẹ́jẹ̀ tí wọ́n bí ẹ̀jẹ̀ tí wọ́n ti gbóná tí ẹ̀ sì tutù wọ́n náà gbé gbóná káwọn ọmọ tí náà nàbí ọmọ gidi. yíyá àyínbá tàdé nínú. mo kí wàá mi àgbàlagbẹ yín àjọ wà látàárọ̀ ọjọ́ ọlọ́jọ́ mi yóò gùn fún wa. àmín. mo kí Sheikh Ibrahim ọbalówó. ramallahu hayatahu. adébólú àwọn ìjẹun ẹni ọlọ́run nínú ẹni tí ó kọ́kọ́ lọ rí Sheikh Alhaji Ibrahim nílẹ̀ Yorùbá baba adébólú àkọ́kọ́ nígbà tí baba lánàṣẹ tí wọ́n ń sọ̀rọ̀ Sheikh Alhaji Ibrahim ní 1946 tí baba lánàṣẹ tó ń pé afa kan wà ní Kaula orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Abdullahi lórúkọ ẹni tó bí ẹni tí ò bá ti tẹ̀lé tí ò bá ti fo òórùn rẹ̀ sáṣọ aṣọ rẹ̀ yóò wọ̀ jì wọ́n dẹ̀ júwe títí débi pé baba wa adébólú wọ́n dẹ̀ lọ gba owó wọ́n lọ talẹ̀ wọ́n dẹ̀ lọ sọ́dọ̀ Alhaji Sheikh Ibrahim. nígbà tí wọ́n débẹ̀ babalánàṣẹ tó ti mọ̀ pọ́n ti lọ babalánàṣẹ ní baba olódò wa àgbà tó ń pè ní Sheikh Salahuddin baba wa Sheikh Zakariya Elédùwẹ̀ wọ́n pe gbogbo wọn ní ẹ bá ń lọ lé Abdulsalami tẹ ẹ bá débẹ̀ wọ́n sọ fún mi kó lọ sọ́nà oko ṣùgbọ́n ẹni mo ní kán bá ń kí i sílé ìgbà tó débẹ̀ wọ́n lọ sọ́nà oko níjọ́ tí bàbá tún wá dé wọ́n ní ẹ tó lọ bá mi kí i ó ti dé látọ̀nà oko lálẹ́ àná ẹni mo ní ẹ kí i kó káàbọ̀ okú rìn. báwọn afá àti rínú àfẹ́ ẹ pé àwọn ní kí ló ṣe lọ́wọ́ oníwà lánàá kó lè yé ṣe kankan sọ tó ń ṣe ó lè kú o. wàláyé. ó lè jẹ́ kú lẹ́rí o. ó wà lóòtẹ́ẹ̀lì ò lè já wọn tán àrùn kúlẹ̀ wọn wà lóòtẹ́ẹ̀lì kọ́sọ́ wọn kó jáde kó lè jáde ó wà òkè tó kó ya wèrè bẹ́ẹ̀ lọ. wọn náà ń gbé mọ́mú jáde lóòtẹ́ẹ̀lì. wọ́n á gbé mọ́mú jáde lóòtẹ́ẹ̀lì orí burúkú ni o. Ọbalówù. Ọbalówù. baba alánàṣẹ àwa ni ẹ bá ń ta salami wa ìyẹn baba adébólú àná gbàtọ́ wa pè wọ́n déwájú baba oh Allahu Akbar. Allahu Akbar. ìwọ afa gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ afa wa owó tọ́lẹ̀ lórúkọ ọlọ́run tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀ ní láti bọ̀tán. ìpè ní abá àdúrà bàbá. àdúrà ti pè. kí lọmọ kí wọ́n ṣe tó bí inú débi tẹ́ fi ba kádàrá ẹ̀ jẹ́ tí kò fi jẹ́ fún mọ́. èyí tó ń bú gbogbo àwọn afa lórí Facebook tó bú Sheikh Ibrahim tó bú Sheikh Tijani tó bú gbogbo àwọn awliya Rahman tó bú àwọn afa wa rí kankan ṣe tọmọ kí wọ́n bá ṣe ní sẹ́kẹ̀rẹ́ sí pé fún ti àwọn àbàjẹ́ ọmọ kéwu yẹn tó jọ láàyè àmọ́ yàfa rẹ̀ kó tó máa gbọ́mọ́tò gidi nígbà tó ti padà tọ ọmọ kéwu ẹni tó yẹ kó ra fẹ́ sàfún. ni wọ́n lé ọ̀gàdà mú pẹ̀lú agbádá. wọ́n lé ọ̀gàdà mú pẹ̀lú agbádá ọlọ́wọ́n ni ìwọ náà ó bá tiẹ̀ jẹ́ ìwọ náà ò ní kó lójú kan. ìjó tó pa. babalá sẹ́ mọ̀ yìí pé baba débò lọ sọ́dọ̀ Sheikh Ibrahim wọn àdàdà gbére fún wọn ẹ̀rù rẹ̀ ló bà wọ́n pé a ti sọ fún àwọn àfa wa pa tó lọ ráfa mi kì í ṣe pé òòlì ráfa tó jọ àfẹ́ yẹn lọ kò kò gbọdọ̀ dénú ẹ̀mí rẹ̀ pé àfa yẹn jọ àfẹ́ yẹn lọ. o sì gbọ́dọ̀ bí siwa o. sùnràtù mi ni bí tí sùnràtù mi ti kọjá nìyẹn kó o wé láwà ní etí tírì tó o bá yẹ kó o ló gbọ́ pé yóò kúnlẹ̀ kí ọ ṣùgbọ́n àwọn àfa wájú yẹn lọ. babalá ni sọ wá ní. Absalami ibo ló lọ mo lọ sọ́nà oko kan ni
ẹ̀kú rìn ṣùgbọ́n nínú tó nira nígbà náà ni pé ìgbà tí bàbá wa Adébólú dọ́dọ̀ Sheikh Ibrahim ní alam bi abdulsalam min Nigeria Ibadan wọ́n ní kẹfà ustazukum Muhammad Usman Muhammad Yusuf afa yín kọ́ ìkáàbọ̀ wọ́n ní kẹfà lam tukhbiru qabla zihabika yìí kí ni tó sọ fún kótó ní kó wá bí ẹ̀rù ló bà mí wọ́n ní tó bá jẹ́ kó o sọ fún ọ ni kò bá kọ lẹ́tà fún ọ lẹ́tà tó bá kọ fún ọ ibi tó ń sùn kọ́ ni ò bá máa sùn ọ̀dọ̀ mi gángan ló bá máa sùn. ana máa wù sáwà èmi àti ẹ̀ bákan náà ni wa òun ń júwe èmi ni ara ẹ̀ ní júwe yìí lẹ̀ mọ́ dáadáa. àfa yín sọ pé àfa kan ní nǹkan lọ́wọ́ ó mọ̀ pé àwọn tó sọ pé wọ́n ní ẹni àwọn náà ní wà lọ bá àfa àwọn kùnà kódà àwọn àfa wàrò yìí wọ́n ní báàdì gan bóyá sọ pé tó bá fún ọ kò ní jẹ́ afẹ́fọ́ yín tíra ò ní kò pé kò ṣe ní pé wọn àbá àfẹ́ ní aláwọ̀ 121 wọn à sábà wọn níjọ́ tó bá yí pé àdàdì ó ju gbogbo tó kù lọ. wọ́n bá ń ṣe pé ká dá fún ọ ká dá fún ọ olóǹkà. àdàdì níjọ́ tó bá pé yóò bọ̀ sí nǹkan mi. bó ń wọ ẹsẹ̀ àwúrẹ́ kò tún dá fún ọmọ nù. bàbá Sheikh Ibrahim sọ fún wọn kí ló tó sọ fún wọn. bàbá Sheikh Ibrahim wá fún wọn láwọn orúkọ Ọlọ́run wọn wá fi sínú báàgì àtàṣọ tí wọ́n gbé dání nínú báàgì wọn nígbà tí wọ́n dé Gambia nínú odò nígbà náà torí ọkọ̀ ojú omi ni wọ́n wọ̀ ní fàbọ́dà amóhùn bahà ní ibú odò bá bẹ̀rẹ̀ sí ṣe wàhálà àtà títí odò wá dàrú ọkọ̀ ojú omi ó dà sódò wọn àwa rí báàgì mọ́ níjọ́ tí ọkọ̀ ojú omi dànù tí báàgì wọn sọnù yẹn bàbá lánàṣẹ ń kọ́ àwọn bàbá olódò àgbà ní kéwú náwó ní Ìbàdàn ní àrèmọ wọn kàn ní Sàláwù mọ́ wọ́n dẹ̀ dúró báwọn náà nígbà tó tẹ́jọ́ ìjọba alhamdulilayi Sàláwù lọ sí abẹ́ staircase alátakàn gbé báàgì kan fún mi lọ́ba ń gbé kú omi omi bẹ́ẹ̀ lára lọ́ba owó tó wo tẹlifíṣàn mọ́jú ọwọ́ ń lérí sáwọn èèyàn ẹ̀sìn mọ̀ bọ́ ṣàdúrà ó oníjọ́ kejìlélẹ́ tí mo ti ń sajálíjà lúùtì. bàbá náà sẹ́ni lọ́ọ̀bẹ̀ lọ́ba ń gbé bàbá lódò wa lọ gbé báyìí kan tọ́jú ẹ̀ nígbà tí bàbá Adébólú wa dé ń ṣe ni bàbá wa lánàṣẹ ní kí lórí ibo lọ́lọ́ ọlọ́run lọ́bì kankan ọwọ́ oko kan ni mo lọ oko àtọ̀ àfàsàláwù náà báàgì alátajọ́ tí mo ló gbé wa lọ́ọ̀bá ń gbé wa fọ́ọ̀mù sàlámì kórì. àbùkọ́ ọkọ̀mọ́láhù àwọn àfáànù. nígbà tí wọ́n gbé báàgì ẹ̀dẹ́ wọ́n gbé fún bàbá Adébólú wọ́n gba báàgì wọ́n kàn tó yá dànù ni. torí pé wọ́n ti sọ báàgì ẹ̀dùn nínú odò wọ́n ti fọkàn sí pé àwọn ò lè rí mọ́. babaláwo sani Abdulsalami wà ń bí ibẹ̀ mi náà mo ròyìn Ibrahim fún ọ̀pọ̀ èèyàn ṣe bó rí gbígbà tó débẹ̀ o tó béèrè pé kí ló tó sọ fún mi. báàgì rẹ tó sọ ní sínú odò ó ní mo ní ibọ̀ gbé torí ògbọ́dọ̀ sí wàhálà báwọn kó tó mọ̀ yọ. àwọn tí wọ́n rán wọn tí wọ́n tún tẹ̀lé wọn débẹ̀. aṣọ rẹ tó fi sínú báàgì àti tírà tó kó fún ọ òun ní nínú báàgì rẹ gbà mo yọ̀ǹda rẹ ni bá fẹ́ kó fún ọ kò ní fún ọ mo yọ̀ǹda òun kó fún ọ mo sì yọ̀ǹda fún ọ náà padà ṣùgbọ́n kó o lè mọ̀ pé mo tẹ̀lé ọ lọ òun ni mo fi bọ́ gbé báàgì rẹ dání. ọkàn gbọ́kọ́ ọmọ ẹja wọn sì fẹ́ nìkan o ti ń kó gbogbo okùn bí jáde. ọmọ kí wọ́n jẹ́ nẹ́sì fẹ́ nìkan ó wá lọ mú dùn ní àti. ǹjẹ́ ọmọ àpá àfa ńlá ni mí. àti ìmọ̀ pé òótọ́ ni orí ẹ̀ lè dàrú tòótọ́ ṣùgbọ́n ọmọ rẹ̀ náà ní jọ̀fà. bá ti ń kí àwọn àbá àlefa lónìí àníkàn ọmọ rẹ̀ náà ó padà tá a lé onílé ẹyọ kan tó fẹ́ fún wọn èyí dẹ̀ ní 15. bàbá Adébólú ọlọ́njẹ pẹ́ fún wa. àmín. ó kí bàbá wa gba alákùnrin yìí. ẹ̀wọ̀n lọ́wọ́ hayatahu. ó jẹ́ lọ́tọ̀ Sheikh Alhaji Abdulaziz. ẹ̀wọ̀n lọ́wọ́ hayatahu. ọlọ́dà kò jẹ́ àárín pẹ́. àmín. gbogbo yẹn àgbàlagbà ni mò ń kí o orúkọ tí mo ṣe há sórí òun ni mò ń dá ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo yín ó gùn fún wa ní ìṣẹ́jú márùn-ún tó kù kí n sọ̀kalẹ̀ wá sí àwọn táwa ń jíwèé látàárọ̀ kí ni Kùránì sọ pa wọn. Bismillahirrahmanirrahim. Minal mu'minina rijalun. Síwájú. Sadaqu ma wa'adullah alayhi. Man qada nabahu. Wa minhum man yantazir wa ma badalu tabdila. Bẹ́ẹ̀ bá mi ẹ̀dàkùn tí n bá ti dárúkọ yín mo ń dárúkọ yín ẹ má bínú o
orúkọ ni òsì lọ́dọ̀ mi ẹ má bínú Gbeyin tó lọ́rùn. minal mu'minina rijalun. Al-Qur'ani ló sọ yìí o. Ọ̀tọ̀ ni mùsùlùmí, ọ̀tọ̀ ni mùmíní o. Mu'minina rijalun. Ẹni tí irun ẹ̀ bá ń pé, ẹni tí ó ń gbààwẹ̀ rẹ̀ bó ti yẹ. Minal mu'minina rijalun. Ẹni tí ò ní ṣìnà. Minal mu'minina rijalun. Ẹni tí kì í banújẹ́ sórí tọ́ba Ọlọ́run bá ṣe fẹ́ lòmí. Minal mu'minina rijalun. Àwọn náà máa ń wọ maqamu mu'minina o. Sadaqu ma ahadullahu alayhi. Àwọn ni minal mu'minina rijalun. Ó ní ó wà nínú àwọn tí wọ́n jẹ́ mùmínì tó jẹ́ olùgbàgbọ́ òdodo. Rìjálù odidi èèyàn. Rijalun. Báàbá wa ti wá rí rìjálù ni. Tó ẹ̀ka bá a gbà Fadilatu Sheikh Alhaji Ibrahim Alakoniyi. Ramallahu hayatahu. Radiyallahu Ta'ala anhu. náà lárí. Minal mu'minina. Rijalun. Lárí. Tó jẹ́ odidi èèyàn tó jẹ́ ọkùnrin. Láwọn tí wọ́n máa ń wà nù yàrá tí wọ́n máa ń pàṣẹ ìlú òyìnbó. Àfáà kan apàdé ní ilé kéwú ní Markaz ọmọ ìlànà yìí ni orúkọ rẹ̀ jẹ́ Abdulrazak ó mọ kéwú ẹ̀rọ kù ó mọ kéwú àdáwò pọ̀ ó mọ kéwú jù Abdulrazak alimu wakida ó mọ kéwú tẹ̀ ó wá ní ìṣùgbọ́n gbà tó ń kiri ẹ mọ àwọn tọ́lọ̀ máa ń kẹ́ tọ́ máa ń tàn ní ìsìn náà sọ pé kí ni wọ́n gbà wọ́n ìdìsẹ́kù yẹn wọ́n máa ní àkàndá tọ́ máa fi mú wọn sí rí tọ́lá mú sí rí ni èèyàn datọ́ ẹ lákàndá ó ní irú èèyàn bẹ́ẹ̀ lò nígbà kékeré òun máa ń datọ́ ni obìnrin gidi ló ní kì í ṣe wọ́n ló dá kò sọ́kùnrin tó wà òkè gbogbo ọkùnrin ló ń ṣìnà obìnrin ní ògbọ́dọ̀ ṣìnà. ọ̀gbọ́n. Tó dìyìn mú. Obìnrin gidi ló nídìí. Obìnrin gidi ló nídìí gbogbo ọkùnrin ló ní ṣìnà. Ìwọ obìnrin tó bá gidi náà ìwọ ni wàá gidi délẹ̀ mọ́tò fóònù kó má bàa fọ́ lójú. Gbogbo fóònù ọkùnrin ó dàbí àlùbọ́sà bó bá ṣe ń ṣe ni ojú ọmọ táyé. Obìnrin ò gbọ́dọ̀ fi kóòdì sórí fóònù ọkùnrin lè fi kóòdì sórí fóònù. Dìyìn mú. Nítorí pé tóbìnrin bá ti fi kóòdì sórí fóònù ó ti sọ fún àwọn ọmọ rẹ̀ kó ṣe ṣìnà. Ṣùgbọ́n tọkùnrin bá fi kóòdì sórí fóònù ó láì ìyàwó ẹ̀ kò fi jẹ́ kó rí rèkúrì. Bọ̀ minal mu'minina rijalun. Ìwọ tá a wá sọ pé kó máa fi kóòdì sórí fóònù náà kì í ṣe pé kó wá torí àgbo bàlújẹ́ o. Rijalun. Bàbá mo fẹ́ júwèé ìjánu àfọyín wa ní mọ́mí òun ibi tí mo fẹ́ mú jáde nìyẹn pé obìnrin gidi ló ní ìdí màmá yẹn wò pé ọmọ yìí ní dátà kò wá rẹ̀ ní subscribe sí. ó dẹ̀ kọ́ pé ọmọ kéwù nígbà tá yóò ti gbọ́ síta wọn ò mọ̀ náà nù. kúrò kó sẹgbẹ̀rún tí a. kò bá ṣe 65. Kúrò kó há mọ̀ gbọ́mọ́. múra sí àwọn òwúrẹ́ ní sọ fún ọpọlọ wọn jù ó lágbàríkà ó dẹ̀ ní. ó ní màmá òun ló wá mú wá sọ́nà bàbá alákùnrin yìí. èyí tó jẹ́ mọ́ sọ̀rọ̀ yìí ká lè gba orúkọ ọlọ́run yẹn lọ́wọ́ yín ní òkè ìjọ torí ọlọ́run o. Mo ti jẹ́ nù. àwọn ọmọ wa sọ̀rọ̀ bàbá ẹ wo rẹ̀ sákì dáadáa ìdàtọ̀ àkọ́bí ni òbí mọ mẹ́rin o gbóòórùn pé kàn ó yàn ọ̀rẹ́ sáré síta. àwọn adájọ́ ní ìmọ̀bì kankan. mọ́mọ́bì kan wọ́n ní bàbá mọ́tò sọ́dọ̀ àdébà pé ọlọ́run ó sì ṣe sàbí pé àbọ̀ yìí ní pọ́blẹ́mù jù bá lọ. tó bá mọ bàbá dáadáa ìtòlẹ́ mi mọ̀ wọn dáadáa tó bàbá bá tẹ̀síwá taratara ni gbogbo ara ni ó mọ fíìdì tẹ̀síwá yẹn kì í ṣe wọ́n tó bá tẹ̀síwá tó jẹun bàbá mọ fà tẹ̀síwá yẹn wọ́n mọ ẹ̀mí wọ́n mọ sọ̀rọ̀ dára wọ́ bàbá ní ọlọ́run ó sì ṣe wọ́n ní bàbá mi mo mọ̀ pé ọlọ́run ó ṣe ṣùgbọ́n ìtàn kápá kẹ́ẹ̀ṣe. nítorí wàá fi lè mú oníṣègùn sọ pé káàdì san tó san àfáàlẹ̀ sọ gbà mí ìkọ́nà ó gbà. bàbá ní kí ló fẹ́ ó ní mo fẹ́ jẹ́ kó dé ìyàn ni mo fẹ́ kó náà dàbí yín bàbá ní nítorí sọ náà ní oúnjẹ nígbà dá sí kó dàbí wa ó ní súnmọ́ mi. àwọn ni oúnjẹ wo ló fẹ́ràn wọ́n ló fẹ́ràn fùfú. wọ́n ní mú òjòkó lọ́dọ̀ mi wá lọ bára kó o sì bá sọ mi lásì. báwo mi ni wọ́n hàn tó mọ̀mọ́ ẹ̀ lọ bá sọ bẹ́ẹ̀ lásì wọ́n wá kó fùfú wa
ọmọ bàbá ni Razaki máa wò mí máa jẹ fún. Mina ni mu'minina rijalun. Bọ́lá mi nìyí jáde òdìdí èèyàn ló jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó lè kọ̀rẹ́tì tó dànù. Nípa fún lọ́dọ̀ kò kàfà tó bá nídìí náà wà gbọ́ lọ́wọ́ amúnáwá. Minal mu'minina rijalun. Bàbá àjọba máa wò mẹ́fì Razaki máa jẹ. Àwọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n Abukakumullahu. Ilẹ̀ ọ̀dágún. Ìkàlẹ̀ ọmọ mi pọ̀ bí. Wọ́n ní bàbá wa mú tó sọ àwọn abẹ́ẹ̀ sí wílẹ̀ ẹ̀kú kan. Wọ́n wílẹ̀ kan. Razaki máa jẹ́. Tó bá ti sú ọ ní kó o tó yọwọ́ o ṣùgbọ́n kì í sọ fún mi. Má sọ fún mi kó o yó. Ọ̀gbọ́n Yorùbá wọn yé. Tó bá sú ọ ní kó o yọwọ́ ṣùgbọ́n má sọ pé o yó. Nítorí pé yìí tí wọ́n ń pè yẹ inú ẹ̀ ó mọ̀ fẹ̀ sí ni. Bàbá bẹ̀ sí ń pè wọ́n àdàmà dẹ́mọ̀ asínà àkùdà. Bálẹ̀ sọ àkókò sí tó máa jẹ́ kí làkà yóò ṣiṣẹ́. Wọ́n ní bírèkì ẹjọ́ ti nà. Ayọ̀ ọ̀dẹ̀ fún mi o. Wà á dàmà dẹ́mọ̀ asínà àkùdà. Èyí tó wà nítòsí lọ́nà ọ̀dọ̀ tiwa, òun náà ṣẹ̀ṣẹ̀ máa nídìí ọkàn màlúù sí. Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe tọ́ṣẹ̀ máa jẹ́ tọ́ṣẹ̀ tó máa sà. Kò ní ìdìmọ́ lọ́dọ̀ wọn ni Ọlọ́run. Má jẹ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ wọ́n wá pè bàbá ní nígbà tó tóbi gan wọ́n ní ó ti sú mi bàbá ní àtìmọ̀ àtìwé àtòwó àtọ̀là gbogbo ẹ̀ ló ti dé báwọn lẹ́ẹ̀kan náà. Minal mu'minina rijalun. Torí àmì yẹn sọ yẹn ti yẹ o ká lè gbà ní o bàbá wa aṣọ láwàní tí wọ́n náà wéjọ́ náà wọ́n kọ́kọ́ fi aṣọ wé àfa yẹn wọ́n tú wọ́n wá wé láwàní wọ́n tú láwàní orí wọn wọ́n wé lé lórí wọn ní chief mọ̀mọ́ ni ọ́ wọ́n dẹ̀ sì tú láwàní padà wọ́n tún wá wé sẹ́yìn padà. Àfáàdà sáké náà sọ yìí kò sẹ́ni tó bá nínú ilé nígbà tó wà ń kíláàsì o ó mọ kéwèé mi ẹ̀fẹ̀ bọ̀ kò wá dìjà lé kí ó tó fi jẹ́ chief mọ̀mọ́ nínú sọ́gbó òun fúnra ẹ̀ ló sọ bàbá ta ní nílùú ìlú wa rèé o. Sọ́dàkú. Tá a máa yẹ. Sọ́dàkú. Ma ahadullah alayhi. Ìyẹn jẹ́rìí pé gbogbo ntọ́nà bá sọ pé òun fẹ́ tó o bá ti ṣe déédéé tí ọ̀nà bá fẹ́ Ọlọ́run mọ̀dá Ọlọ́run. Sadaku. Ma ahadullah alayhi. Wàhálà máa ń pọ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run lè bá a dẹ́ lóun lọ́nà tó pọ̀ ní o. Wa minhum. Ma qadana bahu. Ọ̀nà bẹ nínú àwọn tí à ń wí irú àwọn bàbá àgbà Fadilatu Sheikh Muhammad Awal àtọ̀ lórí àìlá bàbá lóṣòdì. Radiyallahu ta'ala anhu. Wọ́n ní wọ́n wà nílé jẹ́ kan wọ́n fẹ́ sùn ọkùnrin kan òun àti ìyàwó ẹ̀ wọ́n yanjú ètò ara wọn tán àwọn afẹ́ sùn ó wá yá ẹnu rẹ̀ pàdé mọ́. La ilaha illallah. Wọ́n wá gbé lọ sí gbogbo general hospital tó àlékún ẹnu ò pàdé. Hospital náà tó wá sọ pé nígbà tá a ti fún lábẹ́rẹ́ tó yẹ kó ti pàdé tí ò pàdé yìí ẹ wá spiritual level kí ẹ fi tọ̀. Wọ́n àwa rí bí kankan spiritualize ẹ̀ wọ́n wá gbé wá sọ́dọ̀ bàbá lóṣòdì. Radiyallahu anhu. Wọ́n wá kọlẹ̀ kọ́ bàbá lóṣòdì nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ náfìlà bàbá wa sálámà náfìlà náà ni kí ló dé àwọn arí tó yanu lẹ̀ pàdìkà akùnrin lọ́wọ́ ti látọ̀ ọ̀sán alẹ́ àná aago 9 lẹ́nu ẹ̀ ti lálẹ̀ kò pàdé àti gbàgbọ́ abẹ́rẹ́ fún bàbá ní kò lè tó bá òun kí lórúkọ rẹ̀ wọ́n ní Abdullahi àti mùsùlùmí tún ní ọ́ alhamdulillah súnmọ́ yìí wọ́n kà yàsí wọ́n kà sáwákà wọ́n kà kàkà wọ́n kà ní kó súnmọ́ yìí wọ́n kà sí Allah aláwọ̀ mẹ́ta wọ́n dẹ̀ gbà lẹ́nu ẹnu dẹ̀ pàdé lẹ́kan náà. Sadaku ma ahadullah alayhi. Bàbá Mọ̀lánà Sheikh Ibrahim. Inyasi radiyallahu anhu. Sheikh Ibrahim. Inyasi radiyallahu anhu. Wíwádà. Inyasi radiyallahu ta'ala anhu. Gawusu Asminat. Wal amkinat. Bẹ́ẹ̀ni ẹni tó sọ pé Gawusu Zaman ni mo tún fún sí. Gawusu Zaman ni ṣùgbọ́n yẹn wà ní tóbi sí. Gawusu Asminati wal amkinat. Alhaji Sheikh Ibrahim. Àfa gbogbo àfa. Àfa àti Káírò gbà pé àfa wà ló jẹ́. Alhaji Ibrahim. Ó máa kéwú. Ó pọ̀ jù. Eléyìí tó wà ní tòsí ọmọ bíbí Sheikh Ibrahim bàbá adápẹ́ ní Sheikh Abdulhamid Asẹ̀dá wọ́n fẹ́ wọn sí Ìbàdàn ìyá ọmọ Sheikh Ibrahim yẹn ó wá lóyún fún bàbá Abdulhamid Asẹ̀dá fún 7 months
ó wá lálàkàlà tó le inú wọn bẹ̀rẹ̀ sí inú ọ̀bẹ̀rẹ̀ ṣètò jìnnà ní primasọ ló bá gbé ọba ṣàdọ̀sí ó ṣàbímọ ní primasọ ọmọ yẹn wá kú ọmọ Sheikh Ibrahim ni o Sheikh Ibrahim ni ó bí ẹni tá à ń pè ní Ummul Khair wọn ló kọ ìyá náà ó wá bímọ ní primasọ ọmọ yẹn wá kú bàbá Abdulhamid Àṣẹdá wá gbé ọmọ náà wọ́n wá sin ọmọ nì wọ́n wá gbélé wọ́n wá sin pétọ̀ Ọlọ́run mú wa bẹ́ẹ̀ nígbà tó di alẹ́ ẹjọ́ tí wọ́n bímọ tí wọ́n sin náà ìyá ìlànà lórí bàbá Sheikh Ibrahim Sheikh Ibrahim ò tí kú gbà wò wọ́n ní umu àná hamla jọ oyún inú ẹ̀kọ́ ó lóun ti bí ní promotion kódà wọ́n ti sin Sheikh Ibrahim lójú oorun wọ́n ní mú mi débi tẹ ẹ̀sìn ọmọ náà sí. nígbà tí wọ́n débẹ̀ Sheikh Ibrahim ṣe bí ni wọ́n ní Sheikh Ibrahim ìyá náà wá ní Sheikh Ibrahim wá fún wọn tẹ̀síwá kọ́ ọmọ dání wọ́n wá fọwọ́ gbẹ́ ilẹ̀ wọ́n dẹ̀ gbé ọmọ yẹn jáde wọ́n wá gbé síbi inú ẹ̀ wọ́n ní umu díjú ìgbà tó díjú wọ́n ní Ọlọ́run ti dá ọmọ náà padà sínú ọmọ tí ó lọ ayé ni wọ́n bọ̀ pa ni mo wá ní kọ́lọ́run bá ń dá padà fún wọn. wọ́n wá gbé sínú ìyá náà wọ́n ní ṣùgbọ́n sọ fọ́kọ rẹ̀ kó mọ̀ súnmọ́ ọmọ oṣù méjì àtọjọ́ mọ́kànlá ló kù tí wàá fi bímọ tẹ́ ẹ bá wá bímọ ọkùnrin ni ẹ sọ ní Muhammadu al-Bashir. Ìbàdàn ló ti ṣẹlẹ̀. Ìbàdàn ló ti ṣẹlẹ̀ kì í ṣe ìyá ẹ̀ gbàtí jí níjọ́ kejì ó gbàtí bá oyún náà padà ní. Ma ahadullah alayhi. فمنهم من قد نابه àwọn tá à ń pè náà bàbá wa yìí wọ́n ṣe wàhálà lọ́dọ̀ Ọlọ́run. من قد نابه wọ́n dààmú Ọlọ́run fi fún wọn láṣẹ ẹ̀bẹ̀. من قد نابه bàbá wa Mọ̀lánà Sheikh Jamiu Bulala. رضي الله تعالى عنه pé Bulala. بولالا aha musakaku. الله يسر Allahu akbar. الله أكبر wọ́n ní bàbá Sheikh Bulala wọ́n ní ọjà Ọ̀fà ni wọ́n ti pàdé obìnrin kan tó ń bọ̀ láti ẹ̀rín ilé. wọ́n wá rí tó ń bọ̀ wá bàbá Sheikh Bulala wá súnmọ́ obìnrin náà wọ́n wá fọwọ́ mú ní igbá àyà wọ́n wá fọwọ́ mú nígbà àyà méjèèjì wọ́n yẹ fọwọ́ mú nígbà àyà obìnrin wá pariwo pé ha wèrè fọwọ́ kan òun lọ́yà. bàbá Sheikh Bulala ó wá ń sá bó ti fẹ́ máa lọ fana dat abi lisan el hadrati wọ́n wá pè pẹ̀lú ahọ́n àtọ̀hún wálé wọ́n padà ìwọ ló ń jẹ́ kúdírátù ọmọ sáyé wọ́n bá rẹ̀ mo fọ́ ọkàn lọ́yọ̀ ń bínú èmi ọmọ mẹ́rin ló ti bí rí ṣùgbọ́n ti jù ó ní bẹ́ẹ̀ ni ṣe bíbi tó ti mọ̀ bí tó ti lọ jà sí jẹ́ tó ti tún rọ́mọ oyún mi nìyí ó ní bẹ́ẹ̀ ni bàbá ní ọ̀ṣẹ́ ọmọ pé báwo ọ̀ṣẹ́ bèrè bò mo sì bọ̀ ṣe bí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ tó gbé tó ń pè ní Kẹ́mi torúkọ rẹ̀ jẹ́ Ràhímọ́ òun ni ó ti fi nǹkan sínú àyà rẹ̀ nígbà tó ti jẹun lọ́dọ̀ rẹ̀ gbà kékeré òun ló ti sọ pé ó ti mọ̀ pé lára ọmọ lọ́ọ̀tì là kò wá fẹ́ jẹ́ kó o bímọ sáyé dè lé kó o lè là tó àwọn ọmọ bá ti mọ yàn láyà rẹ̀ òun ni wọ́n máa ń kú àtijọ́ tó ń jẹ káàkiri wọ́n kàn mú ọ ṣeré ni nígbà tí mo rí pé wàhálà rẹ̀ pọ̀ òun ni mo ní wá dúró dè ọ́ kí ní òun ni mo bọ́ ọ tẹ̀ kó o nu ọyàn ara rẹ̀. ومنهم من قد نابه ìyá ẹ wá wulẹ̀ sí o wá wulẹ̀ gbé e jáde tán ẹ tẹ̀ ẹ jáde. ومنهم من ينتظر wá máa. بدلوا تبديلا baba ni kí ni òun ni mo bọ́ ọ fà òun ni mo ní bọ́ ọ tẹ̀ kú òkú mọ̀ tó wáyé mọ́ nítorí tó o bá ti délé tó o bá bí tíyẹ̀ bá ti kú kò sọ ma mọ́ lọ́dọ̀ Ọlọ́run fún wọn mọ́. بدلوا تبديلا àwọn baba tí aláàfẹ́ jọ nù mí nàlẹ́ mo mí nìyẹn náà. رجال صدقوا ما عاهدوا الله عليه tí Ọlọ́run promise wọn ó mú ọṣẹ nígbà táwọn náà mú tọ́lọ́ ṣẹ ni o gbogbo ń tà ń sọ yìí tó fi rọrùn fún wọn gbogbo ń tọ́lọ́ ń pa wọn láṣẹ ni wọ́n ṣe irun wọn ó ń pé wọ́n ń pè irun àfáà ní àwa alamọ́lọ́hún kò sẹ́ni tó mọ́lọ́hún tí ò ní kì í ibi tí alálàáfáà tó kù sí nísìnyí ẹlẹ́ẹ̀kejì gbogbo àwa tá a mọ̀ra wa ní alu tasawuf àwa Tìjàníyà ní Kọ̀dìríyà ní ẹ má rí Ọlọ́run fi mọ́ tayọ kò sásàlátù tó gbé tọ́ọ̀fin ní sin lọ́wọ́ lásìkò tó ní kò sí o. mi ní nǹkan tó gbérun. tọ́ọ̀lọ́run bá wú ọ̀ràn ó fẹ́ fi ìyà jẹ olórí ọmọ ni o
àfa alákìíkọ tí ò kírun mọ́. gbogbo ẹni tó bá lọ ṣàkíkà tó bá fi kírun mọ́ ọlọ́run mọ̀ pákéjì ẹ̀ torí kò lè bá sùn kọ́ lọ́jọ́ iwájú. nítòsí abẹ́lẹ̀ fún. gbogbo ń tẹ̀ nílò níyì iṣẹ́ wàhálà ní bàbá alákùnrin yìí ṣùgbọ́n kí bàbá àlefa tí kádàrà wọn ò dá sí àná nù. ẹ wí dáadáa. alhamdulillah. kì í ṣe pé ẹ̀rọ bíjà àlefa àti ilé tó kì í ṣe pé bí akátọ́lé àbí ká máa kí ẹ̀ nìkan lè àní ṣe bí àná ṣe nílé ní ṣe. ọ̀tọ̀ ni àwọn làlífà wa. tọ́ba sọ pé àwọn náà fi jà àlefa bàbá ń jásí pé kò kájú ẹ̀ nù. àwọn náà fi jà àlefa bàbá wa á jẹ́ pé inú wọn ò dọ̀ sínú ṣùgbọ́n àwọn àlífà wa nù ẹni tó gbé tó kájú ẹ̀ nù. ọjà rí pé. awọ̀lú èyí tí lèmi kan ní ẹja kọ́kọ́rọ́ kálífà bọ́ni tó yẹ náà nù kéèyàn lè rí ìlú wọ̀. iṣẹ́ àná rèé o àwọn tí wọ́n tẹ̀lé ńtọ́lọ́hún wí ọlọ́run náà tẹ̀lé wọn padà níjọ́ tí wọ́n pọ̀ ọlọ́run kò sẹ́ tó mọ̀gbà ṣùgbọ́n nígbà tó ọlọ́run pè wọ́n padà gbogbo ayé ló gbọ́ yìí o. gbogbo ayé lórí bọ́lọ́run ṣe pè wọ́n padà èyí tó a tó fojú rírì àìmọye oore míì ló tún wà lábẹ́rẹ̀ káàkiri nínú orí tọ́lọ̀ ṣe fún bàbá tó bá gbà báyìí fún bàbá alákòóní yìí kò sẹ́ tọ́lọ̀ wọ̀n lè dá lóhùn. kò sẹ́ tọ́lọ̀ wọ̀n lè dá lóhùn. gbogbo ẹni tó bá ń wọra rẹ̀ nínú bí ẹni pé ayé òun ti parẹ́ ayé òun ti bàjẹ́ kò ní dá fóun mọ́ máa rò bá òun mọ́ wọ́n bàbá tá à ń sọ yìí náà wọ́n ti wà rí bí ẹni tí ò ní jámọ́ nǹkan kan ìgbẹ́ lọ́run ló pọ̀ lọ́lọ́run fi yí padà sí ní káfẹ́. ọlọ́mọṣẹ́ wàlá karama nàbí. sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́lá bíbí ànábì Muhammadu.